Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook ẹ tẹ Ìbílẹ̀ Radio láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ gbé àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 0742472873. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn loni07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé, ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán
ní gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community. Home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa. ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.
ìjà ẹkú lẹ́bàá ìgbà àkàrà lọ́wọ́ rẹ̀ wọ́n máa kẹ́rọ̀ ọ̀nà ẹ̀kú ọjọ́ méjì mẹ́ta náà lákìrẹ́ ní bó bá tún jọ́ méjì mẹ́ta èyí tó ń ra wà mọ́ kí yẹn rí pé ẹkú lé nínú lẹ́yìn níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. ìgbà àkọ́kọ́ ọba mi lónìí ọba mi atẹ́rẹrẹ kárí ayé aṣẹ̀dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run ọgbọ́n àjùmọ̀rọ̀ ọba tí gbénu múdi aṣọ̀lá tí gbénu ọmọ ènìyàn ṣògo ìgbà lónìí ọlọ́wọ́n ọba mi àtúntìdé sórí ẹ̀. Bí ẹni taṣọ òyìnkìyìnkì ọba mi àwọn ọmọ ṣe gbé àkọ́bí náà àwọn òkú ọlọ́wọ́n ọba mi ìbà rẹ lónìí. ọ̀fẹ́ látọ̀ fún wa láti ìjẹjọ títí di wákàtí yìí àmọ́ dúpẹ́dúpẹ́ atọ́pẹ́dà ìlànà Ẹlẹ́dùmarè ọba mi tí ń jẹ́ mi lè mọ́ ṣe gbẹ̀rù gbẹngbẹ̀lẹ́kú dábí ó gbẹ̀wú agbé ọ̀gá yìí lógo ọlọ́run àmì àná ọlọ́run òní aláàánú àná ọlọ́mi òní ọlọ́la ọ̀la ọba tí lọ́jọ́ gbogbo kábíyèsí rẹ ìbàrẹ̀ lónìí ọba mi àtẹrẹrẹ kárí ayé báwọn tún ti dé lónìí mo ti dé sórí ètò bí mo ti dé mo ti dé ọlọ́run ọba mi ẹ̀kọ́ ní ọmọ tó dọwọ́ rẹ̀ bàbá mi tún wá ṣe bó o ti ṣe ní dáadáa. Kìí jẹ kọkọrẹ ọmọ ọba mi kìí jẹ rẹ sí èbí káíkọ ọlọ́wọ́n ọba mi jẹ́ ọpẹ́ náà lójú ọlọ́wọ́n ọba ọpẹ́ náà látún mú wọn lónìí fẹ́lẹ́dùmarè ọba tó pa á mọ́ tó dá wa sí tilétilé ọmọ òjò báyìí náà ló ti rọ̀ tílẹ̀ ti fi mú a ò fi yọ̀ wọ́n àfi ń gbọ́ ọlọ́wọ́n ọba mi ga ni fẹ́lẹ́ wọn tó ṣe nínú ayé wa àkàkà tó lórí ọlọ́wọ́n ọba mi ọ̀rẹ́ rẹ̀ ọ̀pọ̀ ojú yọrin òkun lọ kábíyèsí rẹ̀ ìbàrẹ̀ lónìí ọba mi aládé àlàáfíà aládọ̀gbọ́ ọba mi àtẹrẹrẹ kárí ayé kábíyèsí ọlọ́wọ́n ọba mi ta yóò béèrè bọ́lọ́wọ́n ọba mi bó bá dání lẹ́jọ́ kóòtù wọn àgbọ̀ ọlọ́wọ́n ọba lọ kò ṣe é dálẹ́jọ́ bẹ́ẹ̀ ni kò ṣe é pè níjà ọlọ́wọ́n ọba mi ìbà rẹ̀ lónìí. ìyálẹ̀ta mo tún ti dé láàánú pẹ̀lú ojú èdè mi tí mo fi ń gba ìlọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ aráyé mo tún dé sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ ni mo mọ̀ tún gbé délé ni mo tún gbé ká ìmọ̀lé ní ràbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín lórí ètò náà láti ti wá lónìí ibi ẹ̀ náà láti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú ilé mojúbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nínú ilé lónìí ìbà ọmọdé ìbà àgbà ìbà ọkùnrin ìbà obìnrin ìbà onílé àti àlejò mọ́wàdúbà gbogbo yín náà ní ọ̀ gbogbo ẹ̀yin inú àṣẹ ìdí gbogbo ọmọ àrìnsẹ̀ pátá náà ni mojúbà yín lónìí o kí bàá tèmi ó ṣe lónìí tí ó pè ìbà ògèdègèdè ọwọ́ tí òun rún ìbà tẹ́lẹsẹ̀ tí òun rún ìbà rẹ lónìí Ọlọ́run ọba mi tó tó. mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi lónìí pé mo kì í pẹ́ kú dédé àsìkò yìí ẹ kú àtàárọ̀ ẹ kú bẹ́ẹ̀ kọ́ni dé ẹ̀mí fún gbogbo àwọn tá a wà nílùú UK pátápátá mo kí yín àwọn wípé àpò ọ̀dùdé lónìí lágbára Ọlọ́run yóò tù wá lára o àyàrífẹ́lẹ́ ìṣàṣemọ á ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ nínú ọlá ńlá àti àlàáfíà ajíǹdára yóò máa jẹ́ fún gbogbo alágbára Ọlọ́run mo kí
gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n àbúrò onílé àti àlejò gbogbo ẹ̀yin ọmọdé ilé àgbàlẹ̀ gbogbo yín pátá ni mo kí o mo kí lọ́balọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ bọ̀rọ̀ kìnní gbogbo yín pátápátá náà ni mo ń kí wípé ẹkú bójú ọjọ́ ti rí akọ àtàrà akú iṣẹ́ ìní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri yúróòpù láti orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo ilẹ̀ áfíríkà pátápátá gbogbo yín náà ni mo kí o wípé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ yorùbá ní láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbàyídá náà rèé èyí tó fìdí kalẹ̀ sílùú London ní United Kingdom ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n ti sì tún kán sínú ẹ̀ ẹbí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rèé ọ̀rẹ́sẹ̀bù ìyá àbàdàn yín rèé wọn náà lónìí pírẹsẹ̀ntà yín rèé àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti mọ̀ pàtíwájú bàbá adéwọ́tọ̀rọ̀ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK mi náà ni mò ń kì í káàbọ̀ sórí ètò adébẹ̀rẹ̀ lèmi dẹ̀mí lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létẹ̀ yín ọ̀bọ kàrẹ́ ìyẹn fífọ́ ká bára mi lè jọ̀jọ̀ èmi lọ́mọ tápà lè pèsè ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbara ti gbogbara lókè ìbàdàn nílé olúyọ̀lé nílé bàbá lè yá tó bí lọ́mọ ẹ̀mí lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ kára máa fi kára ń fọ́rí mu ìlú àìná ìlú òjò inú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun èmi lọ́mọ agẹ́sí kólé ẹ̀mí lọ́mọ ọ̀bẹ́ nìkan jà ọgbọ́sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìbàdàn bá ní ṣọ̀rẹ́ àmú ní lójú ogun ẹ̀mí lọ́mọ ọgbọ́sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú ògúnmọ́lá ìlú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọlọ́run ọba mi o ẹ̀mí náà rẹ̀ mo tún dé sórí ètò lónìí nínú níbi ọ̀lẹ́ gbẹ́jà rẹ̀ oníwọ̀n náà ṣe àgbẹ̀ bẹ̀rù abẹ́rẹ́ nǹkan máa jòrò sàn máa jẹ̀ gbígbà máa fi kàrà ń fọ́rí mu láwọn ọba kábíyèsí ọba kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn adétúnjí àkànmú ògúngúdúsọ ajé ògúngúdúsọ wà olúbàdàn tilẹ̀ ìbàdàn mo ṣe kábíyèsí ò forí adé ọlọ́wọ́ ọba mi ò ní jẹ́ gbàdán bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ lágbára ṣe Èdùmàrè ọ̀pọ̀ ètò náà rèé mo tún ti dé báyìí náà nu wàláì kí mo gbé òtún máa lọ náà nu lórí ètò àjọgbádùn ara bẹ́ẹ̀ bó ti gbádùn sìgá ẹ̀yẹ́ ṣàwọn nǹkan fìdílé nǹkan kábíyọ̀rọ̀ àmọ́ mẹ́tò tòní kájọra máa mú bọ̀ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ tí kọ́ báyìí tí mo fi jẹ́lé mo tó fi ń pè tuntun ní yóò látọ̀ bọ́gí wàláì yóò kún mú bí ìdodo ẹ̀fọn ẹ̀wọ̀ mọ̀ ń pọ̀ náà wọ̀ èdè. Òwúrọ̀ pọ́n gbogbo gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin àfá ẹ̀yin ìmáàmù gbogbo ẹ̀yin sheik gbogbo ẹ̀yin pásọ̀ ẹ̀yin wòlíì ńláńlá gbogbo yín pátá náà ni mo kí o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá pátápátá gbogbo yín pátá ni mo kí bẹ́ẹ̀ ni mo sì fi àsìkò yìí mo fi kí gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa ẹ̀gbọ́n wa àbúrò wa gbogbo àwọn mùmìnì àti mùmìnà òdodo pátápátá gbogbo àwọn Muslim brothers and sisters wa pátá náà ni mo fi àsìkò yìí kí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò nínú ọ̀rọ̀ láti kí yín wípé ẹkú àwẹ̀ Ramadan Mubarak lágbára Ọlọ́run ẹni wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni ó rẹ̀yìn oṣù àwọn Ramadan ó ti bẹ̀rẹ̀ báyìí òní náà ni ọjọ́ kìíní nínú àwẹ̀ Ramadan inú oṣù alápọ̀nlé oṣù lámúlánà náà la wà yìí lágbára dẹ́dá á ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ ẹni wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni ọ̀rẹ́yìn rẹ̀ ẹ̀mí ọ̀rẹ́yìn oṣù gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá náà ni mò ń kí lọ́kùnrin lóbìnrin àti ọmọdé àti àgbà pé a kú ìtẹ́nu o ẹ̀mí ò rẹ̀yìn oṣù lágbára Ọlọ́run Ọlọ́run ní sẹ́lẹ̀ láṣẹmọ fún wa Ọlọ́run wà fún wa ní ládàá rẹ̀ ànígbà lásán ànígbà kò ní lọ bẹ́ẹ̀ lásán Ọlọ́run ọba yóò fi àlékún oore yóò fi fún wa gbogbo èrè tí ń bẹ nínú ààwẹ̀ yìí pátá náà lọ́lọ́run ọba yóò jogún ẹ̀ fún wa lágbára ṣe Èdùmàrè wọ́n kí gbogbo wa pátápátá gbogbo àwọn mùsùlùmí pé àkú àwẹ̀ Ramadan ẹ̀kú òǹgbẹ́ o ẹ̀mí ò rẹ̀yìn oṣù.
gbogbo yín pátá lágbára ọlọ́run ìgbà ọdún kan ni ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin tẹ́ ṣèyàwó lópin ọ̀sẹ̀ ẹ̀yin tẹ́ ṣọjọ́ òbí ẹ̀yin tẹ́ ṣòkú àgbà ẹ̀yin tẹ́ ṣe graduation gbogbo yín pátápátá náà lákì lágbára ọlọ́run rere ò ní dáṣẹ̀ ńlé wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe àjọ̀dún tẹ́ ṣèkórè àkí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin alásìtẹ̀ ìṣàṣàlátù náà lánàá òde gbogbo yín gbogbo ẹ̀yin mùsùlùmí àkí gbogbo yín pátápátá gbé lágbára ọlọ́run àlàáfíà yóò mọ̀ jẹ́ fún wa o lágbára ṣe Èdùmàrè onílà ní ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọdún 2019 abẹ́rẹ́ nǹkan báwọn òní ni 5/5 ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọjọ́ tó lámì tó lápẹẹrẹ ni ọjọ́ tí àwẹ̀ Ramadan kọ́kọ́ bẹ̀rẹ̀ 5/5 ẹ̀rí pé ọjọ́ tí ọlọ́wọ̀n ọba mi tó lọ́wọ́ sí ni ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọlọ́wọ̀n ọba yóò jẹ́ ká rere rẹ̀ jẹ lágbára ṣe Èdùmàrè òní ni ọjọ́ ajé ọjọ́ Monday ọlọ́wọ̀n ọba mi yóò jẹ́ ká rájé jẹun ajé ìwọlé wa o ajé òfìlé wa ṣe bùgbé lágbára ṣe Èdùmàrè gbogbo ohun tí à ń fẹ́ ní dáadáa lọ́lọ́wọ̀n ọba mi náà ni ó fi fún wa lágbára àṣẹ Èdùmàrè ọ̀rọ̀ ètò náà la já sí yìí ẹ̀tọ́ yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ni ètò yìí ìpele mẹ́ta òun ni a ní lórí ètò yìí a ní ìpele àkọ́kọ́ tí ṣe ìpele ọ̀rọ̀ ìṣítí bẹ́ẹ̀ la sì ní ìpele kejì tí ṣe ìpele ìdílé aláyọ̀ ìpele kẹta òun ni ìpele àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ti máa ń ṣe fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní abala mẹ́ta náà ni abala àkọ́kọ́ abala ọ̀rọ̀ ìṣítí abala ìkejì òun náà ni abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé tá a ti máa ń sọ̀rọ̀ nípa ará abala kẹta òun náà ni abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá níbi tí a ti máa ń sọ nípa àṣà wa ìṣe wa nílẹ̀ Yorùbá abala àkọ́kọ́ lórí ètò náà rèé ti ṣe abala ọ̀rọ̀ ìṣítí kí làwọn ẹbí ṣe ra wa létí lórí ètò fún tòní mò ń bọ̀ ná mú fàsìkò yìí kò fi ń kí gbogbo àwọn tí wọ́n ti kí mi lórí ètò ṣeun ìyá mi Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní good evening and happy new week sister mi ṣe Elizabeth Ìfẹ́olúwa wọ́n ní ẹ̀kú ètò ẹ̀ṣẹ̀mọ̀kí ẹ̀yìn náà ìyá mi Olive London wọ́n ní happy new week happy May Day bank holiday ma ìṣèmọ̀dúpẹ́ ìyá mi Bọ́lá ọmọdé ní pòrọ̀ ẹ̀yìn náà níbẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ǹbẹ̀ lábẹ́ ẹ̀yin tí àgbẹ̀yìn silent listener silent watcher wa pátápátá náà ni mo kí ẹ ṣàǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí tuning wa ẹ download tuning lórí apps ní ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa lórí rédíò wa lórí Facebook ìbílẹ̀ rédíò TV tiwantiwa àwa ń bẹ̀ lórí péèjì wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ máa gbọ́ ẹ máa wò wá lórí Instagram wa àwa ń bẹ̀ ìbílẹ̀ rédíò and TV ìbílẹ̀ rédíò TV station UK lórí Instagram ẹ máa wò wá live and direct lórí ẹ ètò náà láti dá sí yìí àti bọ́ sójú ètò náà nu kájọra mọ́ mú bọ̀ náà lórí wẹ́rẹ́wẹ́rẹ́ mú bọ̀ náà kájọra mọ́ mú ọ̀wọ́ ètò bọ̀. Thank you.
fún wa ní gbogbo ládá tí ń bẹ nínú ẹ̀ bí bá ń bọ̀ báyìí bí ìkọ́mọ̀dé ni àmọ́ bọ́ bá tún wá dé tán bí ìkọ́mọ̀ lọ́mọ́ bẹ̀ náà ní ṣe mọ́ rí àwọn Ramadan ti dé báyìí gbogbo ohun tá a mọ̀ ṣe báyìí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo tá a mọ̀ ṣe báyìí ó ti dandan ká mọ̀ mú gbogbo ẹ̀ ká ara mọ̀ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé nínú àwẹ̀ báyìí rí wípé gbogbo nǹkan ó gbọ́dọ̀ pa lọ́lọ́lọ́ ni àárín kiri àbá wáyé kan ń jẹun káàkiri à ń ṣe gbogbo ẹ̀ àmú tí à ń pa rí pé gbogbo ẹ̀ pátápátá ó náà ni ó wà wọ́ bọlẹ̀ nínú àwẹ̀ Ramadan yìí ìyẹn fún àwọn tó bá jẹ́ mùsùlùmí àti mùsùlùmọ́ òdodo torí pé lásìkò tá a wà yìí mọ̀ láwọn tó jẹ́ wípé ṣẹ̀rífù ni wọ́n ń jẹ́ àsìkò sí ilé ẹ̀mọ́rí tí wọ́n mọ̀ jẹ́ Gabrieli báyìí gbogbo àwọn tó jẹ́ pé Fàtáì ni wọ́n gbọ́ àsìkò yìí ni wọ́n mọ̀ jẹ́ Jọ̀ọ́nú kọ́lọ́wọ́n bá mi ó ṣàánú fún wa àsìkò tí wọ́n mọ̀ pa ọkọ̀dà ní ẹ̀ẹ́dẹ́ bára àti ìṣẹ̀rí wọ́n láwọn Réṣẹ́lì ọlọ́wọ́n bá mi ṣàánú fún wa. Orí wọn lórí Instagram ẹ ṣeun ò tẹ́ darapọ̀ mọ́ wa. Ṣífẹ̀sọ̀ Sunday Adéyínká àmọ̀rọ̀wọ̀ tiwọn náà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa. Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà lẹ́tọ̀ ẹ dákun ẹ bá mi share rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò ẹ jẹ́ kí wọ́n gbọ́ ẹ jẹ́ wọ́n rí gbọ́ ẹ jẹ́ wọ́n dá mọ̀ wípé ètò kan ẹ tó bá bẹ́ẹ̀ ètò tí ń lọ wájú táwọn yòókù wọ gẹ̀rẹ́tẹ̀ ní lẹ́yìn ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìdílé àṣà àti ìṣe Yorùbá pé ó ti gorí afẹ́fẹ́ báyìí lórí rédíò wa ó ti ń ṣẹlẹ̀ lójú ìwòran tẹ́lẹ̀ yìí ó ti ń ṣẹlẹ̀ báyìí ẹ pè wọ́n kan darapọ̀ mọ́ wa kájọ fètí gbéyàwó ọ̀rọ̀. Ìṣẹ́jú márùn-ún ìyún nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV aago 8 ló ti rékọjá ìṣẹ́jú márùn-ún àwọn lórí ètò yìí òun náà ní abala ọ̀rọ̀ ìṣítí kí la mú wá lónìí kí la fẹ́ fi ṣera wa létí òun náà ni mo pè ní ìpamọ́ra òun náà la fẹ́ fi ṣera wa létí lónìí. Àtobìnrin ọmọdé àgbà wa ǹjẹ́ gbogbo ala nípamọ́ra bí. Ó là ń pè ní pamọ́ra ǹjẹ́ gbogbo èèyàn ló ní bí ǹjẹ́ gbogbo ẹ̀dá abẹ́mọ̀ tọ́lọ́wọ́ bá mi dá ǹjẹ́ gbogbo ala nípamọ́ra ǹjẹ́ èmi nípamọ́ra ǹjẹ́ ẹ̀yin nípamọ́ra ǹjẹ́ gbogbo nǹkan tó bá ti ta lù yín kọ́ lẹ́yìn máa ń wọ́n àbí ṣé gbogbo nǹkan tó bá ti ta lèmi náà kọ́ lèmi náà máa ń wọ́n ẹ̀yin èèyàn mi kí là ń pè ní pamọ́ra. Wọlé ó bá wa láyé ó bá wa láàyè ó tún bá wa láàyè dẹ́ra ìyá mi ṣẹ̀rí Adéwọyé Sàlámì mo kí yín ó
ẹ kú ààwẹ̀ Ramadan ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù o ẹ̀mí òṣìkà rẹ̀ lágbára Ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ní ó parí ẹ̀ ọdún náà ni ààwẹ̀ di ọjọ́ kìíní báyìí lágbára Ọlọ́run àwa náà lá parí ẹ̀ kí ló ń pè ní ìpamọ́ra ìjọ gbogbo èèyàn ló ní ìpamọ́ra bí àwọn ẹ̀dá kan wà tọ́lọ́wọ́ ọba mi dá tó jẹ́ wípé kò sí tẹ́ ẹ lè ṣe fún wọn kò sí àrà tẹ́ ẹ lè fi wọ́n dá kò sí nǹkan tẹ́ ẹ lè fi lọ̀ wọ́n báyìí wọ́n ní ìpamọ́ra débi pé wọ́n ó gbé sára débi wípé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ò sí ní mọ̀ pé nǹkan kan ṣe wọ́n ẹlòmíì ní ìpamọ́ra débi wípé tó bá ń la àwọn ìṣòro kan kọjá ẹ̀rí pé èèyàn bẹ́ẹ̀ kò ní lanu báyìí kò ní lanu rẹ̀ sọ̀rọ̀ fún èèyàn báyìí pé lágbájá àbẹ́ẹ̀ tí nǹkan kan báyìí tí mo ń ṣe nǹkan báyìí tí ń ṣe ní o ǹjẹ́ ẹ jẹ́ pé mo sì ń la nǹkan báyìí kọjá irú àwọn èèyàn tó ní ìpamọ́ra bẹ́ẹ̀ wọn ní sọ síta o kọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n jókòó sínú kọ̀rọ̀ yàrá wọn wọ́n lè wá máa sunkún sọ́nà lọ́rùn wọ́n lè wá tilẹ̀kùn mọ́ nínú yàrá wọn kí wọ́n máa dá sunkún bẹ̀ kan máa bọ́ lọ́wọ́n ọba sọ̀rọ̀ ẹlòmíì láwọn tó ní ìpamọ́ra tó bá wà nílé ọkọ báyìí gbogbo tó dá èyí tó dá àtẹ̀yí tí ò dá àti gbogbo ẹ̀ báyìí tipátipá kódà ni wọ́n fi lanu sọ̀rọ̀ fáwọn òbí wọn débi àwọn tó súnmọ́ wọn pé nǹkan báyìí náà fi ń ṣe mí ṣe Yusuf Wasiu mórí yín o Adéọlá Animat Ògúnrìn mórí yín Labos ọdún tán ẹ̀sìn mórí Mariam Abidoye gbogbo yín pátá náà ni mo kí pé káàbọ̀ sórí ètò fún tòní kódà tí wọ́n bá wà nílé ọkọ wọn ọjọ́ orí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ àìrí mu wọ́n mọ apámọ́ra tí wọ́n bá sì tún bọ́ síta láàrin àwọn èèyàn ẹ̀ sì tún rí pé wọ́n sì tún mọ rẹ́rìn inú wọ́n sì tún mọ ọdún níbi tí ẹlòmíì ní ìpamọ́ra dé tí nǹkan bá ń ṣe yóò mọ mú mọ́ra irú wọn wá rèé ẹ wá wò wọ́n táwọn èèyàn àwọn àtẹ̀yàn bá ní gbólóhùn aṣọ àbí èèyàn kan bá wọn jà ẹ rí pé irú wọn wọn ò ní gbé sójú wọn ò ní gbé sójú débi wípé ẹlòmíì ó mọ̀ pé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ sí wọn àbí bóyá nǹkan kan báyìí tiẹ̀ ń ṣe wọ́n àbí lágbájá tiẹ̀ ń bá wọn jà àwọn kan wà tí Ọlọ́run ọba mi tí ó dá bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n nípamọ́ra ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wọn wọ́n yára gba gbogbo nǹkan tó bá dé bá wọn rárá gbà á àwọn tó bá wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí ò nípamọ́ra àwọn kan wà débi pé kódà ọkọ tó fẹ́ wọn sínú lẹ́gàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí sí wọn wípé bóyá sísè ara rí òyá ní tí ẹ̀kọ́ rà rẹ tó wọ́n gbaná jẹ ni wọ́n gbaná jẹ wọ́n gbèrú bí ìwà tó jẹ́ wípé ìyí tí wọ́n sọ sí wọn kọ́ ìní ìwà tó ń wù wọ́n hùwà débi pé wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ àmọ́ nígbà tí ẹ̀bà wọn padà wò pé kí ló wá dé tí gbogbo ẹ̀ wá dà báyìí tó dojúrú báyìí nígbà tí wọ́n bá ṣàlàyé ó lè jẹ́ nǹkan tí ò lórí báyìí tí ò nídìí òní wọ́n sọ ẹ̀wọ̀n wá ọba ṣé nǹkan tó kọ ọ̀rẹ́ wa sọ náà nù tó fi wá gbaná jẹ tó balẹ̀ jẹ́ tó bọ̀nà jẹ́ báyìí ẹ ṣeun ìyá mi ṣẹ̀rí Adéwọyè ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ ṣeun mo rí yín lórí ètò ẹ̀wọ̀n wá wò wípé ṣé ìyọ̀rọ̀ lásán tẹ́ ẹ kàn sọ tẹ́ ẹ fi balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ rèé tó fi da lérú tó ń bọ́kọ̀ rẹ́jà tó yaṣọ mọ́ ọlọ́run tó ṣe gbá bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin míì náà tó jẹ́ wípé ìyàwó rẹ̀ ò lè bá ṣàwàdà lásán níbi tó ní kanra tí ò ní pamọ́ra dé tí ò tiẹ̀ lè mú nǹkan mọ́ra ó lè jáwàdà ìnìyàwó kan bá ṣe tó jẹ́ pé bóyá ẹyẹ àwàdà kan lè bọ́ síbi ó kàn lè jẹ́ nǹkan tí ó bọ́ sí níbi tí ọ̀dà yóò gàjà lẹ́ni tí ó fa wàhálà débi pé ànàbẹ́rí bí dájú ògùn ni ó fi ìyàwó ẹ̀ ṣe. oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló wà níwà táwọn èèyàn máa ń wù ẹlòmíì ò ní pamọ́ra débi wípé kódà bí nǹkan kan kékeré kan bá ṣẹlẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ni wọ́n mọ̀ gbọ́n dànù
mi ò fẹ́ ṣì mi ò fẹ́ ránù kẹ́nìbọ̀dì má fẹ́ gbé lọ mi ò fáwọn eré ìdígbé ẹni tí ò bá wá bọ́mọdé ṣe tí ò bá gbà ṣe tí ò ní pamọ́ra táyà rẹ̀ ògbẹ̀gbẹ́ tí ò gbàwọ̀ sí báwo ni irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ olórí báwo ni irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ aṣíwájú àti rí nínú àwọn tó jẹ́ aṣíwájú ẹ̀sìn tó jẹ́ wípé ọmọ ọ̀jọ́ lásán ṣe bẹ́ẹ̀ lẹ́ra ara bíi tiẹ̀ náà ni tọ́lọ́ ń bá pèèyàn wípé tó mo fẹ́ fi ọ́ sí mo fẹ́ lù ọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ mi mo fẹ́ kó máa ṣe wòlíì fún mi fẹ́ kó máa ṣàá kó máa ṣe àfáà fún mi àwọn tí wọ́n wá tó ń kó jẹ tó ń jọmọ lẹ́yìn rẹ tí wọ́n ń jọ́sìn lẹ́yìn rẹ ṣe bẹ́ẹ̀ èèyàn bí ẹlẹ́rara náà bí tiẹ̀ náà ni wọ́n. àwọn níbi tí ò ní pamọ́radé tó bá dàjà ṣàwàdà bí bẹ́ẹ̀ wọ́n ṣe gbá àdádì wa àdádì àìmọ̀ múra dáadáa àdádì mo wà láìkì múra ilé ní ààtù. inú òbí ni no I don't like it mi ò láìkì gbogbo àwọn olùkọ́ bẹ́ẹ̀ mi ìránṣẹ́ Ọlọ́run ni mí ẹlẹ́pọ̀ ẹ̀dọ̀ ṣọ́lọ́wọ́n ọba mi wá rorò débẹ̀ náà ni ṣọ́lọ́wọ́n ọba gan ṣórorò débẹ̀ nígbà tẹ́ni tó jẹ́ olórí tí ò bá nípa mọ́ra bọ́ọ̀ ló ṣe fẹ́ kóyàn jẹ bọ́ọ̀ ló ṣe fẹ́ kóyàn jẹ omi ò lè ta sí mi lára wọ́n ìmúwọ̀n dànù àyàn ò lè ṣe kíní kan mú wọ̀n dànù nípa mọ́ra àràrà gba nǹkan sí. gbogbo àwọn nǹkan báyìí àwọn jẹ́ kí olóore ó jìnnà sí èèyàn àwọn jẹ́ káwọn èèyàn gidi ó sá fún èèyàn torí wọ́n ní mọ́dọ̀dọ̀ lágbẹ́jẹ́ dálé mọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tán ní ìsọdẹ ní ibi tẹ́ sọ́ọ̀sì ọ̀dà bẹ́ẹ̀ bá wí kíní kan lè ní bẹ́ẹ̀ ṣe sọ ọ̀dà bẹ́ẹ̀ bá ní dádì irun tẹ́gẹ́ yìí wọ́n fẹ́ ní bó ṣe sọ̀rọ̀ yẹn òun ọ̀fẹ́ rú ẹ̀ bẹ́ẹ̀ bá ní mọ́mì àmọ́ láìkì gèlè yín lẹ́ni ó ga gèlè yín gẹ̀ẹ́sìkẹ́ ó lè ní gẹ̀ẹ́sìkẹ́ tẹ́ wí nǹkan ní wàhálà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bóò ni wọ́n ṣe fẹ́ kó èèyàn jọ torí wípé yóò bá bọ̀ wọ́n ní òkúròrò lè kó èèyàn jọ nígbà tá a bá ti nípa mọ́ra òbí tó kanra nínú ilé òbí tó kanra ìyá tó kanra mọ́mọ́ tó jẹ́ pé ọmọ ò lè sọ pé mọ́mì mi mo fẹ́ yọ̀ sí iná òkú ọmọ ó sì ẹ̀wọ̀n báyà ìṣẹ́ ẹgbẹ́ lọ fi mílẹ̀ má dúdú mi ẹgbẹ́ lọ ṣe lẹ́yìn ṣe pé ẹ̀dẹ́kun ẹjọ́ bírú ọmọ bẹ́ẹ̀ bá ní nǹkan kan tí ń jẹ lọ́kàn tó nírú nǹkan tó dà láàmú tó fi ń wò wípé kò wọ́n bá òbí òun sọ àmọ́ tó tún wà ló tó wá ní bẹ́ẹ̀ bá kúkú fọwọ́ tọ́ mọ́mì ní ìsìn pé mọ́mì mo fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́mì ó gbaná jẹ ní bí ẹni tí iná gbé irú ọmọ bẹ́ẹ̀ yóò padà lọ ní ìní èèyàn kan síta tí ó lọ mọ́ sọ̀rọ̀ rẹ̀ fún nígbà tó bá wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ fáráàta àwọn èèyàn bá wọn sọ fún un ṣe báyìí ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ò ṣìnà torí pé àwọn òbí ò fààyè sílẹ̀ láti lè jẹ́ kírú ọmọ bẹ́ẹ̀ kó sọ tinú ẹ̀ jáde wọn ò bọ́mọdọ̀ rẹ̀ láti lè jẹ́ kó mọ́ sọ tinú ẹ̀ jáde níbi ká mọ̀ kanra ká mọ̀ lè mú nǹkan mọ́ra ká mọ̀ tẹ̀lé pa nǹkan mọ́ra ẹlòmíì tó bá ń la ìlà kọjá kan kọjá báyìí bóyá àkọ́kọ́ ń ṣẹlẹ̀ sí ọmọ lọ́mọ tí ò mọ̀ nǹkan kan ọmọ tí ò mọ̀ nǹkan tí ń ṣe yín ọmọ tí ò mọ̀ nǹkan tẹ̀ ń là kọjá rẹ̀ bá fi kanra mọ́mọ́ mi ò fẹ́ anybody mi ò bẹ̀rẹ̀ nìkan kan ẹ máa pè mí máa bá mi má ṣe gbá bẹ́ẹ̀ sì rèé àwọn ọmọ ní nǹkan tó ń jẹ wọ́n lọ́kàn tí wọ́n fẹ́ sọ nígbà tí wọn bá rọ́dọ̀ bàbá yà sí tí bàbá ti lọ látàrọ̀ tó jẹ́ pálẹ́ ló wọlé ìyá tó sì tún wà nítòsí tó yẹ kó mo bá sọ̀rọ̀ pé mọ́mì nǹkan báyìí ní í ṣe yín tó jẹ́ pé mọ́mì gan rèé mọ́mì gan ò ní pamọ́ra in tó ń ṣe mọ́mì ò lè mú mọ́ra kó sì tún gbọ́ tọmọ tó bí tó yẹ pé gbogbo tí ń ṣe báyìí orí ọmọ ló gbélé ẹwọ́rú ìṣẹ̀lẹ̀ tí ó mọ ṣẹlẹ̀ sáwọn ọmọ ìjẹ́ tó bá wọn rọjọ́ wọn fọ́rẹ̀ẹ́ tàbí tó bá wọn rọjọ́ wọn fún alábàágbé ẹ mọ orú ọ̀nà táwọn ni wọ́n mọ̀ tọ́ wọn sí ẹ mọ orú ọ̀nà tí wọ́n mọ̀ tọ́ wọn sí a gbọ́dọ̀ mọ ní ìpamọ́ra yálà tí ẹ̀dá bá ń la ìlà kọjá kan kọjá àbí a bá ní nǹkan kan tá à ń ṣe tó jẹ́ pé bóyá ó tiẹ̀ ń dùn wá lọ́wọ́lọ́wọ́ gbà náà ìyẹn tó bá tabà wá lásìkò gbà náà ẹ jẹ́ ká mú mọ́ra gbogbo tó wá ń ṣe wá tó ń ṣẹlẹ̀ sí wa ẹ má jẹ́ àgbẹ̀ lẹ́ni ọ̀hún lórí ẹlòmíì gbogbo tó bá ń ṣe báyìí
bóyá nìkan tó kàn bá sọ̀rọ̀ tó kàn bá dápara gbogbo tó ń ṣe wà orí ẹni ọ̀hún báyìí ló rùn lé lórí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ báyìí pé ẹ dákun ṣé ó ju eré tó ọba ṣe náà lọ láti òun náà ẹ mọ̀ gbà mí o ẹ mọ̀ gbà mí o mi ìmàmọ́ o mo máa ń bá ṣeré mo máa ń bá ṣàwàdà ni tí ó dogun tí ó dọdẹ tí ó di wàhálà torí pé kò ní pamọ́ra in tó ń ṣe yẹ kò lè pamọ́ra torí pé wà láàrin àwọn èèyàn kó tiẹ̀ gbé sára pé jẹ́ ń gbé sára pé tó ń gbà bá kúrò bí nǹkan bá ń ṣẹlẹ̀ mí ìbò bá ti débi iṣẹ́ báyìí ni ó ti rojú kokokoko ni ó ti gbẹ́nu òkè ni ó ti gbé mú òkè ẹ dákun ọ̀gá tó lọ bá ọ̀gá tó fẹ́ lọ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ǹjọ́ mo ti ń ṣe ọ́ àbí n ti ń ṣe ọ̀gá kan fúnra rẹ̀ ó rò lé ẹ̀yin tẹ́ ẹjọ́ mọṣẹ́ ṣó rò lé yín lórí ọ̀gá tó jẹ́gà ilé iṣẹ́ òun náà pa tiẹ̀ mọ́ra ni àmọ́ pàtí ọmọṣẹ́ wá dé torí pé ìkankan ìlàkọjá kan dé bá kò lè mú mọ́ra kò lè pa mọ́ra kó fi ṣiṣẹ́ òòjọ́ tó mú oúnjẹ wálé fún un ń bò bá débi iṣẹ́ báyìí ní ọmọ ru ẹnu kiri mọ́ra lọ́gà kí ní kan ẹ̀jẹ̀ kọ́ni bẹ̀rẹ̀ mọ́pẹ̀ mi ò kọ́ni bẹ̀rẹ̀ mọ́pẹ̀ mi jọjọ mi ò láyè kí ní jọjọ kọ́jẹ́ ẹjọ́ ń bò bá ṣe bẹ́ẹ̀ gbàwó ni wọ́n ní gbé sákìlẹ̀tà ní ọ lọ́wọ́ àwọn kankan wà táwa fúnra wa ń ṣe tó jẹ́ wípé ọ̀gá ló ń fa ogun fúnra wa tí kì í ṣe ogun ta àbógun ìdílé tó jẹ́ àwọn kankan tó jẹ́ pé àfọwọ́fà àtiwá náà ni tí ń fa àwọn kankan tó ń fà sínú àjò wa ẹjọ́ irú èèyàn bẹ́ẹ̀ tó bá fún ní sákìlẹ̀tà ṣé yóò sọ pé ogun lé ní ìdàrún ni àbí yóò sọ pé àwọn atilábí ní ìdàrún láàmú torí pé irú nǹkan bẹ́ẹ̀ kò ní ṣàìdé sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n ti mọ́ réjọ wọ́n ti mọ́ bá kó ẹ̀sùn rẹ̀ wọ́n ti mọ́ bá kó jọ níjọ́ tí wọ́n bá fi sákìlẹ̀tà lé lọ́wọ́ báyìí yóò mọ̀ wò báyìí pé ẹjọ́ kí ni mo ṣe ni ó sì kù tí ó mọ̀ wá béèrè àmọ́ ọ̀bẹ òní aṣọ òní bọ́mọ yẹ mọ́ nígbà tí ó bá gba rìsọ́ọ̀tì gbogbo tí ń ṣe torí ìdí èyí ìpamọ́ra ó ṣe pàtàkì àwọn kan lè ní bóyá àwọn kan lè ní bóyá bùn ní o bóyá Ọlọ́run a máa fún yàn bóyá bùn ni àmọ́ èmi ò rò bẹ́ẹ̀ pé ṣé ẹ̀bùn ni bóyá kéèyàn ó lè mọ nípamọ́ra kan tí ń ṣèyànṣẹ́ ẹ̀bùn ni ká sọ pé bóyá bùn téèyàn ní ni àbí èèyàn fúnra rẹ̀ ní òṣìṣẹ́ lórí ní òṣìṣẹ́ lérù nǹkan bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ lé lórí láti lè mọ béèyàn ṣe lè nípamọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó ti ṣàkóbá fún àwọn èèyàn wa ó ti ṣàkóbá fún àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí a kọbi ara sí tá a fura sí mi ò lè bá lágbájá ṣe o bẹ́ẹ̀ bá ṣe báyìí ń gbọ́ mi ò lè bá ṣe o ilẹ̀ máa sọ pé kinní kan sìn ló máa ní 10 lẹ sọ òun lẹ máa fẹyọ kan sìn ló máa ní 15 lẹ sọ bẹ́ẹ̀ bá lẹ ṣe kinní nìsín yóò bẹ̀ sí ní bínú ni bẹ́ẹ̀ yẹ kíndé kan yóò bẹ̀rẹ̀ sí ní bínú ni títí àwọn èèyàn ti wá mọ̀mọ́ la kálukú wá bẹ̀rẹ̀ sí ní sá mi ò lè bá ṣe o mi ò lè bá lágbájá ṣe o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kan nísìn yóò gbà sí bínú ni yóò bẹ̀rẹ̀ sí ní ṣe gbá yóò bẹ̀rẹ̀ sí ní ṣàwó bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ eléyìí ó ti fa ìdíwọ́ ìdènà púpọ̀ fún àwa ọmọ ẹ̀dá adáríhun fún àwa ọmọ ẹ̀dá adámọ̀ ṣùgbọ́n tá a fiyèsí torí ẹ̀ náà rèé ni mo ṣe mú wá lọ́rọ̀ ṣítí lẹ́nìí pé ká jọ fi ṣera wa létí ìpamọ́ra ó ṣe pàtàkì fẹ́ni tí ó bá lè ṣe àbáwọn tá a bá lè ṣe náà ẹ jẹ́ ká máa kọ díẹ̀díẹ̀ torí pé àwọn yọ̀ọ̀lẹ̀ fún yàn àwọn jẹ́ kí gbogbo ayé ó sá fún yàn ìmí gan táwọn ẹlòmíì gan bá wò ìgbéraga lẹ́lòmíì gan máa kà sí wọn lọ ní ìgbéraga ni ó ní ìgbéraga ni ó sì lè mọ́ ní ìgbéraga ṣùgbọ́n tó jẹ́ wípé kò ní pamọ́ra bí ó ṣe lè pa nǹkan mọ́ra àmọ́ àwọn tí wọn bá fojú sùnùkùn wò dáadáa pa ló ní ìgbéraga ni irú èèyàn bẹ́ẹ̀ wọ́n sọ lórúkọ wọ́n fún lórúkọ gbogbo ayé mọ̀ wá sá fún ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí rẹ̀ ẹlẹ́rara náà ní gbogbo wa gbogbo àwọn táwọn bá wò ó gbé mi ò lè jẹ́ kó ta mi sí mi lára ẹnìkan ò kàn lè sọ̀rọ̀ sí mi just like that ẹnìkan ò lè kàn fọ̀rọ̀ gún mi lára just like ibò mi wà sí pé ayé wà kò ní sọ̀rọ̀ ìtọ́ ṣe fún ìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ àyọ̀rọ̀ lẹ̀ wọ́n ti ìyọ̀ ń gbà náà tó jẹ́ pé níjọ́ tá ìyọ̀rọ̀ ó bá yọ báyìí kódà onítọ̀hún gan tọwọ́ bomi lójú kò ní rí torí pé èyí ó ti bá páìlì ètò dáadáa tẹ́bí níjọ́ tó lọ bá wá sọ wípé ayé ọ̀rọ̀ wà báyìí
èyí ọmọ wa bọ́ fún òǹtọ̀ bí bàtẹ́ po àkàbá ń bọ́ ni. iná fi máa sọ pé gbogbo ọ̀rọ̀ kan ló máa ń lésì nígbà míì èyí ó gbé sára nígbà tí ó dùn èèyàn ẹlòmíì ó sọ̀rọ̀ mí èyí ó pamọ́ra nígbà tí ń wí òdùn èèyàn bí ìgbà tẹ́ pé nǹkan tó sọ fún èèyàn òdùn èèyàn àmọ́ èèyàn náà ṣì ń bá a mú ni pé níjọ́ tí òṣùwọ̀n rẹ̀ níjọ́ tí ò bá kún ìpamọ́ra òun náà ni mo pe àkórí ọ̀rọ̀ ìṣítí tòní ẹ̀jẹ̀ àṣìṣe lórí ẹ̀ àmọ́ tá a bá sọ̀rọ̀ nípa ìpamọ́ra yìí ẹ̀yin èèyàn mi ṣe ká sọ wípé ẹ̀bùn ni fún ẹni tó bá ní àbí àwọn tí ò ní gan kí ni ká pè é ṣe ká sọ wípé bóyá wíwà àwọn ti rí nù àbí kan ṣiṣẹ́ lórí ẹ̀ kó lè jẹ́ wípé gbogbo ẹ̀ ó lè rọ̀sọ̀mù fáwọn náà ayé ò ní lè mọ nàka àbùkù sí wọn ẹ̀yin èèyàn mi orí ètò náà la wà yìí ojúṣàyè náà bá fi wò ó ojúṣàyè bá fi wò ó ẹ lè bá ń sọ sí ṣé pamọ́ra ni wọn ní àwọn tí kò ní pamọ́ra ṣé ká sọ wípé wọn lẹ́bùn rẹ̀ ni àbí ká sọ pé àwọn ni wọn ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé ká sọ pé wọn ṣiṣẹ́ lórí ẹ̀ ni pé káwọn gan náà kí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ láti wò pé ibòmí ìdẹ́ṣẹ́ nù mi kò má jẹ́ ń sọ̀rọ̀ ibi yìí ìdẹ́ ń gbé sára ṣáwọn ni wọn ṣiṣẹ́ lórí ẹ̀ ni tàbí ká sọ pé wọn ní ẹ̀bùn rẹ̀ ni ẹlẹ́yìn mi ẹ̀bà ń dá sí lórí ètò ṣe ìyá mi Abímbọ́lá JB mórí yín ẹ káàbọ̀ sórí ètò fún tòní ẹ kú dédé àsìkò yìí àsìkò Monday òní o a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ẹ ṣe ìyá mi mo kí yín òun ní ẹ̀kú ètò. ẹṣẹ́ òmòrì yìí lórí Instagram wa ẹṣẹ́ oṣù òmòrì yìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà láwà yìí abala àkọ́kọ́ náà rèé tí mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ni mo pè ní ìpamọ́ra tá a bá sọ̀rọ̀ nípa ìpamọ́ra pé kéèyàn ó ní pamọ́ra kéèyàn ó lè gba nǹkan mọ́ra ẹlòmíì bọ́ bá sọ̀rọ̀ sí lójú ẹsẹ̀kẹsẹ̀ báyìí náà ni ọmọ wọn àyè máa wà nígbà míì tí ò ní sọ̀rọ̀ wá wà nígbà míì tí ò ní sáyè àwọn tí ò lè ṣerú eléyìí tí wọ́n ní pamọ́ra yìí ṣé ká sọ wípé wọ́n ní ẹ̀bùn rẹ̀ ni àbí ká sọ wípé wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ láti lè jẹ́ kí wọ́n wò níwọ̀ntúnwọ̀nsí pé ibi ìjẹun sọ̀rọ̀ ibi ìmọ̀jẹ̀ ń sọ̀rọ̀ àbí ká sọ wípé wọ́n lẹ́bùn rẹ̀ ni ẹ ṣe wọ ẹ̀yin èèyàn mi ẹlúkú lọ́sìn mórí yín lórí ètò. àṣà àtiṣe ilẹ̀ Yorùbá náà láwà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn náà lẹ́tí ń gbé wa tẹ̀ tí ń wò wá pálẹ̀ ní ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rẹ lórí ètò níbi tí a ti mú bọ̀ ìpínlẹ̀ àkọ́kọ́ náà rẹ ti ṣe abala àkọ́kọ́ lórí ètò tá a pè ní abala ọ̀rọ̀ ìṣítí òun náà lẹ́tí ń gbọ́ wa yìí abala kejì lórí ètò náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí òun náà ní tá a máa ń sọ̀rọ̀ lórí níbi tá a ti máa ń gbé yẹ̀wò lórí ètò yìí abala kẹta lórí ètò náà ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbi tá a ti máa ń gbé àwọn àṣà wa wò àwọn ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ṣe iṣẹ́ wọ̀nyí èèyàn mi ẹ̀mọ́ bá ń bẹ́tò bọ̀ náà.
mọ́ wa pátápátá fún ti àwẹ̀ Ramadan. Ọlọ́run ọba yóò jẹ́ kí ládàá rẹ̀ kó jẹ́ ti gbogbo wa lágbára lọ́dọ̀ Ọlọ́run àmì balaye fọwọ́ tí ó lágbára ṣe Èdùmàrè. Orí ètò náà náà wà yìí táwọn nìkan méjì táwa náà fẹ́ sọ sí ní abala yìí. Àwọn tí kò ní pamọ́ra yìí kìnnì ká pé ṣe ká sọ wípé wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀ ni láti lè ṣe ìwọ̀ntúnwọ̀nsì lórí òdiwọ̀n àìnípamọ́ra tí wọ́n ní, àbí ká sọ wípé àwọn tí wọ́n nípamọ́ra ṣé ká sọ wípé ẹ̀bùn ni tí Ọlọ́run ọba tó fi fún wọn. Ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò. Èèyàn mi abala kejì lórí ètò náà lákànlù yìí, abala kejì ti ṣe abala ìdílé aláyọ̀. Ọ̀rọ̀ ni àkànlù báyìí ní orí ètò. Ẹ ṣeun Fọláṣadé Adébísí mo rí yín lórí ètò. Abala kejì lórí ètò ọ̀rọ̀ ni abala ìdílé aláyọ̀, níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ará, ọ̀rọ̀ ojúlùmọ̀ tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọkọ ìyàwó ní abala ìdílé aláyọ̀. Ọ̀rọ̀ ìdílé náà ni tá a mọ́ gbéyẹ̀wò ní abala yìí. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí àjọra mọ́ bàbọ̀ náà ní orí ètò. Abala kejì náà rèé lórí ètò tí ṣe abala ìdílé aláyọ̀. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ àjọ mọ́ mú bọ̀ náà. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Ẹṣẹ́ Olúwatóyìn Abdulaziz ẹṣẹ́ òun ni fàájì ń ṣàìṣe òmùdúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, níbẹ̀ náà láwà yìí. Bẹ́ẹ̀ ni mo rí bàbá mi Adéyẹmọ Lukman ẹṣẹ́ mo rí yóò àwọn ti wà lórí Instagram orí ètò yìí, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà rẹ̀. Ìyá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ ń wò wá. Ọlọ́ni ọmọ yín olólùfẹ́ yín ìyá Àbàdàn yín náà níbẹ̀ lórí ètò. Ìyá Àbàdàn yín authentic náà rẹ̀. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Ojú Ọlọ́run ọba ló lè tó. Ẹ ṣeun Adéyẹmọ Susan mórí yín o.
Ebenezer Ṣókùnbí mo rí yín, Bákàrè Bíọ́dún mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá náà ni mò ń kí. Ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ náà rèé, ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn abala yìí. Ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi share rẹ̀, ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín káwọn náà jọ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ṣòsì má bàbí kan jẹ́ ká fi wọ́n sílẹ̀ kí wọ́n gbègbè sí ayé wọn. Wọ́n ní ká má ṣọ̀tún ká má ṣòsì ká fi wọ́n sílẹ̀ kí wọ́n gbègbè sí ayé wọn. Àwọn ìyẹn ò ní ayé ìjọ òun láyé òde òní àìmọye ìgbéyàwó sẹ́yìn ò bá di wípé bá yá kódà èèyàn fojú sùnùkùn wo ọ̀rọ̀ a máa dàbí nǹkan nígbà míì a máa dàbí nǹkan gbà míì torí pé ilé ayé tá a wà yìí ó ti yàtọ̀ sí ìgbà ayé àwọn bàbá àtàwọn ìyá wa. Ayé ẹ̀sìn yìí ẹ̀ẹ́rì ìgbéyàwó oṣù 3 ó ti túká, ẹ̀ẹ́rì ìgbéyàwó oṣù 6 ó ti túká. Torí kíni, kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ ní èèyàn mi. Ṣé ìyá mi Bọ́sẹ̀dé Ọ̀ṣíbòdù ẹ ṣé mo rí yín o. Bíọ́dún Ìjàlá jókòó ṣẹnu mi ẹ ṣé gan ni mo kí yín káàbọ̀ sórí ètò. Kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ tí ìgbéyàwó tí ò fi dàbí ti ayé àtijọ́ mọ́, tí ìgbéyàwó tí ò fi dàbí ti àwọn bàbá wa mọ́ nígbà náà? Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ní ṣẹlẹ̀ lákàkà tán. Àìmọye ìṣẹ̀lẹ̀ náà ní ṣẹlẹ̀ láyé ìsìn tó jẹ́ pé nígbà ayé àwọn bàbá wa nígbà náà kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Ihun tí bàbá àti ìyá bá ti wí náà ni òun náà ni àbẹ́ngẹ́. Àwọn láyé òde òní kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Bóyá ìtẹ́yìn náà bá lérò àbáwọn kankan tẹ́yìn náà bá fi yè sí pé bóyá òní fà á. Tá a bá rí pé nígbà ayé ìjọ́un àwọn bàbá àwọn ìyá wa wọn a máa fọmọdọ́ rẹ̀ tí wọ́n ní lágbájá mo fẹ́ kọ́mọ mi ó fọmọ rẹ̀. Wọ́n sì fẹ́ra wọn tó jẹ́ pé igi kan báyìí kò ní igi. Wọ́n fẹ́ra wọn yálà wọ́n nífẹ̀ẹ́ ara wọn o wọ́n à nífẹ̀ẹ́ ara wọn o, inú wọn dùn sínú wọn ò dùn sí o. Wọ́n fẹ́ra wọn débi pé ńgbò bá yá ibẹ̀ náà nìfẹ́ ó ti bẹ̀rẹ̀ láàrin wọn tí wọ́n sì mọ̀ sàbíamọ fúnra wọn. Ó lè jẹ́ ẹlòmíì ní ọkàn rá mo sì lọ ọba kejì o, kódà mo rí ọmọbìnrin kan ó sì wù mí bọ́mọ mi bá lè fẹ́ nù mí ìbádùn o. Tí wọ́n ti ẹ̀ sọmọ ọ̀rẹ́ pé bóyá wọ́n ti ẹ̀ mọ́ra wọn rí àbí wọ́n jọ̀rẹ́ sọ̀rẹ́ síra wọn. Tí wọ́n ó sì lọ bẹ̀ níwọ̀n ìgbà tí ọmọbìnrin ọ̀hún tí ìbá ṣe pé bóyá ó ti ní àfẹ́sọ́nà kankan tó fẹ́ fẹ́ tí ìṣe pé bóyá ó ti lẹ́nì kankan lọ́nà tí ń tẹ̀lé. Wọ́n ó sì lọ bẹ̀ pé ọmọ yín kan la mọ́ rí lágbàlá yín tá a bá ń kọjá tá a mọ́ rí lọ́dà afẹ́fẹ́ kinní kan. Èmi ló mo rọ́mọ ọ̀hún ló sì wù mí kí n fẹ́ fábúrò mi. Ó wù mí kí n fẹ́ gbọ́n mi. Ó wù mí kí n ṣe gbá. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní tò ó tí wọ́n mọ tó gbogbo ẹ̀ tí ó mọ lọ títí tí ọwọ́ sì wọ́wọ́ ẹsẹ̀ ọwọ́ tí nǹkan wo tí ó sì gún régé tí ìgbéyàwó òun ó sì ṣeé ṣe. Àárín láyé ìgbà náà náà tó jẹ́ pé àìmọye obìnrin míì náà ni wọ́n wọ́n ń sátẹ̀lé ọkùnrin sálọ tí wọ́n bá ti lẹ́ni tí wọ́n fẹ́ fẹ́ táwọn bàbá wọn àbí ìyá wọn bá ìsọpọ̀ wọn lẹ́nìkan tí wọ́n fẹ́ fún wọn àmọ́ ṣe náà nígbà náà. Àmọ́ nígbà náà rèé kò pọ̀ tó ti sìn
kò pọ̀ tó ti sìn tẹ́bẹ́rì ti sìn yóò tiẹ̀ wá pọ̀ rẹpẹtẹ ni ọkùnrin àti obìnrin tó jẹ́ pé wọ́n ríra wọn tó jẹ́ pé I love you you love me náà fi bẹ̀rẹ̀ àmọ́ nígbà tí yóò bá di sáà kan ìfẹ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ lẹ́sìn rí pé fẹ́ wọn ò ní sí ń bẹ̀ mọ́ nǹkan kankan ló ṣàfà tó fi ń rí bẹ́ẹ̀ nǹkan kan ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ láyé òde òní kí làwọn nǹkan tó fà á tó fi di pé ọ̀rọ̀ ìgbéyàwó ó dà bó ti dà yìí ní ayé ìjọ́un àwọn bàbá wa wọ́n mú ọmọ wọn wọ́n fi wọ́n fúnra wọn pé mo fẹ́ kọ́ fọmọ ọ̀rẹ́ mi tí wọ́n sì fẹ́ àmọ́ láyé òde òní àwọn rí àwọn míì náà tí wọ́n mọ ní láàrin àwọn olówó tí wọ́n ní ọmọ chief kìnnìkan ni mo fẹ́ kó fẹ́ ọmọ ọ̀nàrẹ́bù kìnnìkan ni mo fẹ́ kó fẹ́ tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn by fire by túláàsì ni àmọ́ tó jẹ́ pé irú rẹ̀ náà kì í wáyé mọ́ èèyàn lè sọ fún ọmọ kan ní ìsìn pé mo fẹ́ kó ọ̀dọ̀ fẹ́ lágbájá wọ́n ní ìtọ́jú àgbárí tó fi jìn bọ́mọdé bá rí kódà ojú ọ̀wọ́ tí mọ̀ wá mi àwọn tó sọ pé mo fẹ́ kó fọ́mọ ọ̀rẹ́ mi ó ṣeé ṣe kó jẹ́ pé bí àkankan náà làwọn náà rí tí wọ́n fi sọ pé ọmọ ọ̀rẹ́ mi ni mo fẹ́ kó fẹ́ àmọ́ ní ìsìn yìí kò sí ọmọ tí wọ́n lè bá sọ̀rọ̀ mọ́ pé ọmọ mi o mo fẹ́ kó fẹ́ ọmọ Mr. lágbájá o kódà àwọn ọmọ ògùn ọmọ sọ pé mọ́mì dáàdì láyè sí ìtọ́jú ti là ń gbọ́ná ti ń ṣerú ẹ̀ àwọn èyí tó wọ́n fọwọ́ ara wọn fẹ́ gan sáwọn fúnra wọn gan fọwọ́ ara wọn tó finú fídọ̀ fẹ́ àmọ́ tó jẹ́ wípé síbẹ̀síbẹ̀ náà ojú ìfẹ́ tó fi bẹ̀rẹ̀ òun náà kọ́ ni wọ́n fi parí ẹ̀ kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ láyé òde òní àṣà à ń fọmọdọ́rẹ̀ẹ́ táwọn bàbá wa máa ń ṣe nígbà náà kí ló dé tó jẹ́ wípé àṣà ọ̀hún àwọn èèyàn wa ò gbà mọ́ gẹ́gẹ́ bí ti ìgbà ayé àwọn bàbá wa kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ni mo fẹ́ kájọ gbéyẹ̀wò lónìí kájọ fi ojú sùnùkùn wò ní nǹkan tó fà á tó fi ń rí bẹ́ẹ̀ tó fi di pé ọ̀rọ̀ ìgbéyàwó ó dà bó ti ń dà yìí. Sórí ètò àwọn ìdílé aláyọ̀ náà la wà yìí níbi tí a ti ń gbé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ṣẹlẹ̀ nínú ìdílé nínú ẹbí tá ti ń gbé yẹ̀wò pàápàá láàrin ọkọ àti ìyàwó náà ni à ń gbé yẹ̀wò àṣà fọmọdọ́rẹ̀ẹ́ táwọn bàbá wa máa ń ṣe nígbà náà tó jẹ́ wípé wọ́n wò sùnsùnsùn wọ́n fi ọmọ wọn wọ́n fi dọ́rẹ̀ẹ́ fọmọ ọ̀rẹ́ wọn ọmọ ọ̀rẹ́ mi ni mo fẹ́ kó o fẹ́ mo fẹ́ kẹjọ mọ́ yínú ọlá kẹjọ mọ́ yínú owó ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ kẹjọ mọ́ náà ni tó sì jẹ́ pé tinú tẹ́dọ̀ náà làwọn bàbá náà mọ́ fi gbà á tẹ́lá àwọn tó jẹ́ àwọn bàbá ńlá wọn gbà náà tí àwọn míì bá sọ ọ̀rọ̀ wọn fún yín wọn ò jẹ́ ká mọ̀ wípé ẹni táwọn fẹ́ yìí bóyá bàbá àwọn ló fẹ́ fáwọn tàbí kọ́ ní ìyá àwọn ló fẹ́ fáwọn irú àwọn àṣà yìí kí ló dé ní ìsìn lóde òní tó jẹ́ wípé àfi gbogbo ara àfi gbà mọ́ kí ló ń tà àfi gbà mọ́ àṣà fọmọdọ́rẹ̀ẹ́ kí ló ń táwọn èèyàn wa tí wọ́n fi gbà mọ́ láyé òde òní ǹjẹ́ sára bá jẹ́ wípé irú àṣà bẹ́ẹ̀ àbí ṣe bẹ́ẹ̀ a sì ń gbà láyé òde òní ǹjẹ́ ẹ lérò pé bóyá ọ̀rọ̀ ọkọ àtìyàwó yóò rí bó ti ń rí yìí àbí torí pé àgbà àwọn àṣà bẹ́ẹ̀ láyè mọ́ kí bàbá wò wípé tó mo mọ ọmọ lágbájá mo mọ̀ wọ́n tilétilé mo mọ ilé wọn mo mọ tí wọ́n lè ṣe mo oníbẹ̀rù wọ́n níbẹ̀rù wọ́n ní payà mi lọ́kàn wọ́n ní fẹ́ ṣe nǹkan tí ò dá sí sàkánì mi
gẹ́gẹ́ bí àwọn òbí wa àwọn ìyá wa bàbá wa bọ́n ti mọ̀ wípé ọmọ tó lókun ń dì ní kò jẹ́ kò fẹ́ ọmọ tá a mọlé tá a mọ̀nà tá a mọ̀nà rẹ̀ ó ní mo fẹ́ kò fẹ́. ṣé àìgbà gbogbo orú nǹkan báyìí ṣé o ní ò jẹ́ kí ìgbéyàwó kó tọ́jọ́ mọ́ lóde òní àti pé kí ló fà á tí irú àṣà báyìí tó fi parun ní òde òní? ẹ̀yìn ọmọ náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò lónìí. ojú òpó wa tẹ̀lé pè sí náà ní 07459353799 òun náà ni ẹ lè pè sí fún àwọn tá a wà ní UK. àwọn tá a wà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 òun náà ni a lè pè sí bóyá láti bá wa dá sí ohun táwa náà bá rí tàbí tá a lérò pé olófàá tí ọ̀rọ̀ ìgbéyàwó tó fi dà bó ṣe dà lónìí àti gbogbo àwọn ìgbéyàwó tí kì í tọ́jọ́ mọ́ lóde òní. a ti rí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ríra wọn gan tí wọ́n lọ nígbà tí wọ́n tẹ̀léra wọn bó ò rí mi èmi náà lè sùn ní bí mi ò rí omi ò lè wó ní àmọ́ nígbà tí wọ́n gbéra wọn dénú ilé tán ó di àwọn nǹkan tó jẹ́ wípé wọn ò fẹ́ rí mi rẹ látàn wọn náà ò fẹ́ rí mi rí látàn. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? ṣé ká sọ pé ìfẹ́ wọn ò sí ń bẹ̀ mọ́ ni àbí ká sọ wípé bóyá èdè wọn ni ò sì yẹra wọn mọ́ àbí kílẹ̀ ní lérò pé òun fa irú nǹkan bẹ́ẹ̀? èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ bá ń dá sí lórí ètò. Europe ẹ lè pè sórí WhatsApp wa lórí +447459353799 òun náà ni ẹ lè pè sí +447459353799 òun náà ni ẹ lè pè sí fún ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tàbí Europe láti bá wa dá sí lórí ètò abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí. bóyá àkọ́kọ́ tẹ́yìn náà bá rí tó fà á abala ìdílé aláyọ̀ náà la wà yìí. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹbí ará ìdílé ó náà ni à ń gbéyẹ̀wò láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa oríṣiríṣi náà là ń rí lórí social media. ara wọn míì tí wọ́n ṣèyàwó rẹpẹtẹ alárinrin kódà láàrin àwọn celebrities gbogbo wọn pátápátá. àwọn nígbà tẹ́ ẹ bá fi gbogbo wọn túká ẹ mọ̀ wá wò wípé kí ló dé kí ló fà á pẹ̀lú ìgbéyàwó tí wọ́n ṣe tó lárinrin pẹ̀lú bó ṣe tẹ̀léra wọn tó wọn láwọn míì wọ́n tẹ̀léra wọn fún bí ọdún 5 wọ́n tẹ̀léra wọn fọ́dún 4 kí wọ́n tó fẹ́ra wọn. ṣé ká sọ wípé ètò ìgbéyàwó bóyá nílẹ̀ Yorùbá ṣé ká sọ wípé bóyá ó ti ní nǹkan míì nínú ni ló fi fà á tí ọ̀rọ̀ ìgbéyàwó tó ṣe dà bó ṣe dà yìí? èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò ojú òpó wa òun bẹ̀ ní ṣíṣí láti bá mi dá sí.
tẹ́ bá lérò pé ó ń fà á àbí nǹkan tẹ́yìn náà lérò pé ó ń fa ìdíwọ́ àbí tó ń ṣe àtọ́kùn gbogbo orú nǹkan báyìí tó fìdí wípé ọ̀rọ̀ ìgbéyàwó ẹ bá rọ̀rọ̀ márèjì ní ìsìn orí social media lẹ́ẹ̀tì rí bọ́pọ̀ àtìyàwó bá ń jà ní ìsìn nǹkan lọ́ba lẹ́ẹ̀tì rí lórí social media bọ́pọ̀ àtìyàwó bá ní gbólóhùn aṣọ báyìí bí òjọ́kọ ló ń rìkọ́ọ̀dù ìyàwó ní ọmọ rìkọ́ọ̀dù yóò ti gbé sórí social media kí ló fà á tó fìdí pé ọ̀rọ̀ ìgbéyàwó ó dà bó ṣe dà yìí kí ló fà á tí ìgbéyàwó tó ṣe wá dà báyìí àwọn bàbá àwọn ìyá wa nígbà náà àwọn náà ń jà àwọn náà ní gbólóhùn aṣọ àmọ́ ní ìsìn ọ̀rọ̀ ìgbéyàwó ó ti wá di nǹkan míì tó jẹ́ wípé kódà ẹni tó fẹ́ wo ẹni tí ò tí ì ṣèyàwó gan ẹ̀rù ọmọ ọba ní ìsìn láti ṣègbéyàwó ni ní oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n rí àwọn nǹkan tí wọ́n ń gbọ́ àbí pàtẹ́ bá wo ẹlòmíì fídíò kan ni mo rí ara àwọn artist wa náà àwọn artist wa àmọ́ ní àwọn ìlú kejì ni tí wọn kì í sọ Yorùbá òun àti ìyàwó rẹ̀ tí ń jà lásán tó ń dẹrù wọn síta ọmọ náà mú fóònù ló bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù ẹwọ nǹkan tí bàbá mi ṣe fún màmá mi ẹwọ nǹkan tí bàbá wa ń ṣe ẹwọ nǹkan tí dáàdì mi ṣe fún mọ́mì mi wọ́n dẹrù mọ́mì mi síta orí social media náà ni gbogbo ayé ti ń wò tá a ti ń rí bí bàbá yìí bí ṣe ń sọ̀rọ̀ ti ń da ẹrù síta nígbà yí àwọn bàbá wa bí àwọn náà ní gbólóhùn aṣọ àwọn náà ń jà àwọn náà ń ṣẹra wọn àmọ́ tó jẹ́ pé láàrin ọ̀dẹ wọn báyìí ni wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ àfẹ̀yí tó bá dé wípé ó lágbára díẹ̀ ni wọ́n kó lọ sọ́dọ̀ mọ́gàjí àbí kó lọ sọ́dọ̀ baálẹ̀ kó lọ bá wọn yanjú ẹ̀ àmọ́ láyé òde òní bọ́kọ ìyàwó gan bóyá ìyàwó àtọkọ bọ́ bá ti ní gbólóhùn aṣọ báyìí inú ilé bá ti ń sọ̀rọ̀ gan báyìí lẹ́tì mọ́ rí tí ó ti mọ́ bọ́ sórí social media kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ kí ló fà á tọ́rọ̀ gbéyàwó tó fi dà báyìí ní ayé òde òní ẹ̀yìn èèyàn mi àbí àṣà káfọmọdún rẹ̀ táwọn bàbá wa máa ń ṣe nígbà náà tí wọ́n máa ń fọwọ́ sọ̀yà wípé ọ̀rẹ́ mi ò lè ṣọmọ mi níjàmbá ọ̀rẹ́ mi ò lè lọ́mọ mi nílò ìyà torí ẹ̀ ló ṣe wù mí kí n fọmọ mi fún ọmọ ọ̀rẹ́ mi táwọn bàbá wa tí wọ́n máa ń ṣe láyé ìgbà náà ṣé ká sọ wípé iyùn gan ló dáa àfi kí ló dé tí a fi gbà bẹ́ẹ̀ mọ́ láyé òde òní ẹ ṣe wọ ẹ̀yin èèyàn mi ẹ̀yẹ́ kí n sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà náà tí ń bá wa padà dé a máa tẹ̀síwájú lórí ètò bóyá ẹ̀yin náà ní kankan tí ẹ fẹ́ bá wa sọ sí ojú òpó wa òun mẹ́ ní ṣíṣí ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àákà síta ẹ̀yẹ́ sáré polówó ọjà náà tí ń bá wa padà dé a máa tẹ̀síwájú lórí ètò a máa tẹ̀síwájú ń bọ̀ náà. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079
080259444 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. ẹ ṣe ń ṣe àwọn èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan bóyá iná ní kọ̀kọ̀ tí ẹ fẹ́ bá wa sọ sí ojú òpó wa òun bẹ̀ ní ṣíṣí láti pè wọlé láti bá wa sọ sí níta yìí náà bá rí sí ní àárín àwọn láyé àwọn bàbá wa nígbà náà àti ní ìsìn yìí kí ló fà á tí ọ̀rọ̀ ìgbéyàwó tó fi dà bó ṣe dà yìí bóyá iná ní kọ̀kọ̀ tí ẹ fẹ́ bá wa dá sí lórí ojú òpó wa ó wà ní ṣíṣí ẹ lè pè wọlé 07459 353799 náà ni ó gbé ìpè wojú òpó 07459353799 náà ni ó gbé ìpè wọ ojú òpó láti bá wa dá sí bóyá àkọtẹ́yìn náà bá rí tàbí sẹ́yìn náà fẹ́ bá wa sọ sí nípa ọ̀rọ̀ ìgbéyàwó. láyé òde òní oríṣiríṣi náà ló ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí nínú ìdílé. láyé ìjọ́un àwọn bàbá wa wọn a máa fọmọdọ́ rẹ̀ pé ọmọ mi mo fẹ́ kó fọmọ lágbájá tí wọ́n sì fọkàn balẹ̀ tí wọ́n mọ gbégbé àlàáfíà. àwọn míì gan wà tí jẹ́ pé wọn ò ní ríra wọn rí ó lè jẹ́ gbọ́n ní ọkàn mọ́ kọjá lọ ni pé mo máa ń rí ọmọ kan nílé bàbá lágbájá ọmọ náà sì dá yóò wọ bẹ̀ lọ ni wọ́n kóra wọn lọ pé bàbá ẹ dákọ̀ ọmọ yìí kan ni mo rí àbúrò mi ni mo fẹ́ fẹ́ fún. láì sí pé wọ́n ríra wọn wọ́n sì fẹ́ra wọn tínú wọn mọ̀ dùn tí wọ́n mọ̀ sàbíamọ́ tálàáfíà ó sì mọ jọba nínú ẹbí wọn. kí ló wá dé kí ló fà á láyé òde òní tó wá dé wípé ọ̀rọ̀ ọ̀fẹ́ ó ti di mẹ́ta tẹ́ńkọ̀bọ̀. ibẹ̀ náà láti rí àwọn tó jẹ́ wípé wọ́n finú fídọ̀ ni wọ́n fi ń tẹ̀léra wọn tán fi fẹ́ra wọn. wọ́n finú fídọ̀ náà fi ń tẹ̀léra wọn mo nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà nífẹ̀ẹ́ mi bí wọn ò rí ọ̀hún ò lè sùn bí wọn ò rí ọ̀hún ò lè wó. àwọn síbẹ̀síbẹ̀ tó jẹ́ wípé ìbágbépọ̀ wọn gan kò jó oṣù pátápínlẹ̀ kò tó ọdún kan. ìgbàgbépọ̀ wọn kò tó ọdún kan tí gbogbo èèyàn fi dorí kodò. kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀? kí ló dé sọ̀rọ̀ ìgbéyàwó tó ṣe wá dàgbà láyé òde òní bó ti rí yìí? bọ́kọ àtìyàwó bá ní gbọ́dọ̀ wọn aṣọ bọ́ bá ṣe nǹkan kẹ́ ẹ tó lajú pé ẹ ti rí lórí social media. ṣé báwọn bàbá wa náà ní gbólóhùn aṣọ táwọn náà mọ́ bára wọn tó ń jà àmọ́ tó jẹ́ wípé láàrin inú ilé náà ni wọ́n ti parí ẹ̀ tí wọ́n ti yanjú ẹ̀. tẹ́nìkan kan ò ní gbọ́ tẹ́nìkan kan ò sì ní mọ̀. kí ló wá dé láyé òde òní tí ọ̀rọ̀ ìgbéyàwó tó wá dà bó ṣe dà yìí? ṣé ká sọ wípé àwọn ọkùnrin mi ò ní faradà mọ́ mi àbí obìnrin àwọn náà ní faradà mọ́ láti tẹríba fún ọkùnrin? àbáwọn ọkùnrin gan fúnra wọn ìní wọn nípamọ́ra láti lè ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ nínú ilé tàbí láti nípamọ́ra láti bá obìnrin gbé gẹ́gẹ́ bí ìbálé ilé? ẹlẹ́yìn mi kí lẹ lérò pé ń fà á sọ̀rọ̀ ìgbéyàwó tó fi dà bó ṣe dà lóde òní? ẹlẹ́yìn mi mo fẹ́ kí ẹ bá ń dá sí ní ojú òpó ẹ bá ń dá sí lórí ètò ojú òpó wa òǹbẹ̀ ní ṣíṣí 07459 353799 náà ni ó gbépè wọ ojú òpó 07459 353799 náà ló gbépè wọ ojú òpó fún àwọn táwà ní UK. àwọn táwà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799. a níbi ìṣẹ́jú díẹ̀ lábala sáwà yìí kò lórí pé a kàn sí abala tó kẹ́yìn lórí ètò ti ṣe abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. ẹ má bá ń bọ̀ náà mò ń bẹ́tò bọ̀.
ìṣẹ́jú méjì láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv láàárín ìṣẹ́jú márùn-ún aago mẹ́sàn-án bó bá ti lè kọjá ìṣẹ́jú mẹ́ta báyìí ó náà lábọ̀ sí abala àṣà àti ìṣe ilẹ̀ yorùbá lórí ètò fún tòní. ìgbéyàwó tọ́jọ́ mọ́ àṣà àǹfọmọ́ ọ̀dọ̀rẹ́ táwọn bàbá wa máa ń ṣe nígbà náà àgbámọ́láyè sìn bóyá tá a bá ń gbà láyè tó jẹ́ wípé ẹni tí bàbá sórí wípé ọmọ ọ̀rẹ́ ẹ̀wọ̀n tìlé tó dáa jáde ọmọ èèyàn gidi ni tó sì wí pé ọmọ mi ibẹ̀ ni mo fẹ́ kó o yà sí bóyá táwọn ọmọ ò kì í gbarú ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn bàbá wa láyé ìjọ́un bóyá ó tún dákún àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọkọ àti ìyàwó lóde òní wọn ò bára wọn gbé pọ̀ pẹ́ mọ́ ìgbéyàwó ò tọ́jọ́ mọ́ kí ni nǹkan tẹ́ lérò pé ó fà á ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí ló fà á tí ìgbéyàwó dà bó ti dà lóde òní tó jẹ́ pé akọ́kọ àti ìyàwó nǹkan kò tí ì gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyìí ìyàwó yóò ti gbéyàwó ẹ̀ sórí mídíà yóò ti gbé ìyàwó ẹ̀ sórí social media ẹ̀wọ̀ ìyàwó tóun fẹ́ ti gbá yóò sì tún padà lọ fẹ́ ìyàwó ọ̀hún yóò sì tún padà bẹ́ẹ̀ ìyàwó náà rẹ kọ́kọ́ ọmọ tí ìṣègbà ni yóò ti gbé sórí ní social media ọkọ ọgbà kan ọkọ àwo kan ìgbà ọkọ tí ò wúlò ọkọ tí ò ṣègbà ìjà ó sì tún parí wọn tún mọ gbé ẹ̀dá kan ṣé bó ṣe yẹ kó ṣe rí nù ṣé bó ṣe yẹ kí ọ̀rọ̀ ọlọ́kọ láya ṣé bó ṣe yẹ kó rí rèé ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò alábàbẹ̀sán náà lólùgẹ́rẹ́gẹ́ ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò sí a ní ìṣẹ́jú mẹ́ta sí lábala ìka tó máa lọ. ṣèwé fún ìyàwó rẹ̀ pé wọ́n náà ní yàlè. Ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Nínú ìgbéyàwó tún ti dorí kodò tí wọn ò tiẹ̀ lè àwọn míì tiẹ̀ ṣe débi pé wọ́n kódà wọn à lè pè wọ́n jọ jókòó papọ̀ mọ́ níbi tí wọ́n ti bà lébọ̀nà jẹ́ tí wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ dé. Àwọn bàbá wa nígbà ayé ìjọ àwọn bàbá bí wọ́n bá jà tó tiẹ̀ fẹ́ra wọn lẹ̀ rí pé wọ́n á sì tún máa lọ àníyà bàbá alágbájá ń sọdún ni mo wá bá wọn sọdún mo wá bọ́mọ mi sọdún ni àwọn láyé òde òní bẹ́ẹ̀ bó lọ yóò sùn àga
òun náà lọ̀rọ̀ gbéyàwó dà báyìí. ṣe kókó láyé àmọ́rọ̀ gbéyàwó nǹkan tí olówó dà ló dà báyìí. ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi ẹ ṣeun mo dúpẹ́. abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ni abala àṣà àtiṣe ilẹ̀ Yorùbá. abala àṣà wa òun náà ni ó kàn báyìí. gẹ́gẹ́ bí mo ti máa wí pé àṣà Yorùbá àṣà tó dùn ni ẹja máa gbé àṣà wa lárugẹ. àṣà tí Ọlọ́run ọba tó fi pọ́n wálé nílẹ̀ Yorùbá ni tó jẹ́ wípé àwọn aláwọ̀ funfun gan wá láti wá kọ́ àṣà yìí. àwọn elédè míì gan wá láti mọ ọkọ èdè wa èdè tọ́lọ́wọ́ bá fi kẹwàá tó fi gẹ̀ wá tó fún wa lọ́fẹ̀ẹ́ lófò àmọ́ sẹ́pà wá tá a ní gan àmọ́ rírì nǹkan tá a ní àmọ̀yì nǹkan tá a ní. àṣà Yorùbá àṣà tó dáa tó dùn tó dáa ni ẹjá máa gbàṣà wa lárugẹ ẹjá máa rántí ilé ẹjá rántí ibi tá a ti bí wa torí pé ẹni tó sọ lẹ́nu ń sàpò ìyàkọ́ ẹ má jà fọwọ́ sí ẹ má jà fìjúwe ibi tí wọ́n ti bí wa. àṣà Yorùbá àṣà Yorùbá àṣà Yorùbá dáa. àṣà wa nílẹ̀ Yorùbá alóríṣiríṣi àwọn ọ̀nà ìṣe tó pín sí. bá a ti jẹ́ ọmọ Yorùbá yìí kálukú náà ló ní àṣà àtiṣe lọ́dọ̀ wọn bí wọ́n ti ń ṣe lọ́dọ̀ tiwọn. àṣà àtiṣe la fi mọrírun ẹni níbi tí a ti ṣẹ̀ wá. Yíbò ní tiẹ̀ Haúsá ní tiẹ̀ àwa tá a jẹ́ Yorùbá náà ní tiwa bí wọ́n ti ń ṣe nílé ibòmíì èèwọ̀ bí wọ́n ti ń ṣe nílé ibòmíì èèwọ̀ bòmíì èèwọ̀ lé ibòmíì ni. rí pé lágboolé míì ó lè jẹ́ là ni wọ́n ń kọ agboolé míì ó lè jẹ́ nǹkan kan ni wọ́n ń ṣe fún wọn agboolé míì ó lè jẹ́ lù ní à ń lù agboolé míì ó lè jẹ́ ọ̀yà ni à ń bọ. rí pé lóríṣiríṣi náà la ní nídìílé àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá bímọ nídìílé wọn títí tí ọjọ́ mẹ́jọ ó fi kọjá obìnrin wọn ò gbọdọ̀ jẹ nǹkan tó níyọ̀ ọbẹ̀ àtẹ́ náà ni ọmọ jẹ bí wọ́n ti ṣe ń lé tiwọn nù. a sì láwọn míì ti jẹ́ pé wọ́n bá ti bímọ nílé wọn wọ́n lè ní kọ́ mọ́ lọ́wọ́ mọ́ pọnmi yóò lọ́ mọ́ pọnmi sínú kòkò kan ní títí tíjọ́ mẹ́jọ ó fi pé àṣà àti ṣe tí wọ́n nu bí wọ́n ti ń ṣe nídìílé wọn nù. gbogbo ẹ̀ pátá náà la ní ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ ẹ méjì àṣàṣà wa nu àṣàláṣà Yorùbá àṣà tó dáa tó dùn sí gbọ́ngbọ́n sí i lára àwọn ìṣe wa nílẹ̀ Yorùbá iná ni ìmọ́tótó wà ìbọ̀wọ̀ fúnra ẹni bẹ́ẹ̀nbẹ́ ìkíni bẹ́ẹ̀nbẹ́ ìtọ́jú ara ó ń bẹ́ẹ̀nbẹ́ ká ṣara lóge ká ṣerun tó dáa ká ṣerun lọ́ṣọ̀ọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ ká wá da òróró ká da ọgbẹ́ sínú kó mọ́ ṣe yọ̀yọ̀yọ̀ kí gbogbo ọmọ rin sìn bí ìdí èṣù aláwọ̀ oríṣiríṣi àwọn ọ̀run tá à ń ṣe bí àwọn kò lẹ́sẹ̀ kọ̀bọmọ jẹ́ ìsùnkú ẹlẹ́lọ́ sùnkú ọlọ́gẹ̀dẹ̀ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ààfin ọba kọjú sọ́kọ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ònìyàn ní àwọn ọ̀run tó jẹ́ nínú àṣà tiwa tá a ní gbogbo irun onírun tá à ń so mọ́run àṣà aláṣà ni àbọ̀mọ̀kọ tó jẹ́ àṣà tiwa ẹni ká dirun wa àdìmọ́lẹ̀ ní ká dì í kí ó sì mọ̀ dán gbèrègbè lára àwọn àṣà wa ni ibẹ̀ náà láti rí lára àwọn ìmúra ká wọṣọ tó dáa ká mú rò àti bùbá ká fi ìpèlè lé ká wé gèlè ká lòlẹ̀ ká kọ́lẹ̀ kí ọrùn ká kó ọwọ́ ká kó ẹsẹ̀ wọ́n láì rọmọ bá ká mọ̀rí dànsáàkì rẹ̀ gbogbo èyí náà ní bẹ nínú àṣà wa ìkíni bá ṣe kíni láàárọ̀ ni lọ́sàn-án ni nírọ̀lẹ́ ni lálẹ́ ni láwọlé sùn ni bá a bá ń jẹun ni bá a bá ń rìn ni gbogbo ẹ̀ létòlétò bẹ́ẹ̀ náà la ní nínú àṣà wa nílẹ̀ Yorùbá ìmọ́tótó náà sì ń bẹ́ẹ̀ ìmọ́tótó ń bẹ́ẹ̀ ó ń bẹ lára àwọn ṣe wa nílẹ̀ Yorùbá ẹ̀rí pé gbàtà wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a bá ti wà lórí ìlà nílé ìwé báyìí àwọn olùkọ́ wa wọ́n ní à ń náwó wa ta báyìí ni wọ́n ní à ń ná ìmọ́tótó lóde ṣẹ́gun àrùn gbogbo bàbá ti ń kọrin bá ọmọ nàka rẹ̀ wájú ni ìwọ́tẹ̀ ìkànnà rẹ̀ bá gùn tó dúdú báyìí wọ́n mú làwọn kan mọ́ ọlọ́ọ̀nì kan tàbí kan ní ọlọ́kúnlẹ̀ ní òrùn ìwọ tírun rẹ̀ ọ̀bá dọ́gbẹ̀rẹ̀gbẹ̀ lọ́jọ́ ajé tírun rẹ̀ ò dọ́gbẹ̀rẹ̀gbẹ̀ tí ọ̀làlẹ̀ kórókó
bóyá gbogbo kùsákùsá ti wà níbẹ̀ àwọn olùkọ́ wọn mú bóde ni wọ́n tún wá wo aṣọ iléèwé wa tá a wọ̀ èyí tó bá ti ya èyí tí ọ̀fọ́ ti ẹ̀ ń jọ jímọ̀ tí gbogbo bàbára àdí rẹ̀ ti dọ̀tí tó ti dúdú gbogbo ẹ̀ pátápátá ni wọ́n mú jáde torí pé wọ́n mọ̀ wípé ìmọ́tótó ni mọ̀ borí àrùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ eyín wa bàbá ti náà bàdà láwọn afẹ́ eyín gbogbo àwọn eyín tí rú ti dì mọ́ gbogbo àwọn eyín tó jẹ́ pé ẹ̀gúsí ti dì í gbogbo òsàlẹ̀ rẹ̀ gbogbo àwọn eyín tí yọ̀rọ̀ ti ń bá jà gbogbo ẹ̀ ni wọ́n rí wọ́n fi ru ọmọ bẹ́ẹ̀ wọ́n fi ṣẹlẹ́yà lórí ìlà ńléèwé tí wọ́n mọ̀ ní eyín rẹ̀ ti bu tátá eyín burúkú wọnú ògò buyọ̀ gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n fi kọ́ wa ní iléèwé gẹ́gẹ́ bí ìmọ́tótó gbogbo ẹ̀ níbẹ̀ nínú àṣà wa àti ṣe wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mú gbogbo ilẹ̀ ìjà mú lọ́kùnkúndùn ẹ jẹ́ káwọn ọmọ wa èdè wa ṣe pàtàkì èdè Yorùbá ọmọ dáa ó ṣe pàtàkì ká kọ́ àwọn ọmọ wa lédè wa ẹ rí i pé Haúsá àmọ́ sọ tiẹ̀ fáwọn ọmọ wọn Ìgbò àmọ́ sọ tiẹ̀ àwọn tó jẹ́ àwọn aláwọ̀ funfun ìlú míì nílùú yìí bẹ́ẹ̀ bá pàdé wọn nílé ẹ̀kọ́ àwọn ọmọ yín léèwé ẹ mọ̀ ni tí wọ́n máa sọ èdè wọn fatafata sáwọn ọmọ wọn ni àmọ́ wà á dúdú yìí náà ni bá a ṣe ń ṣe àmọ́ ṣèbó ni bí ọ̀pẹ́ rẹ̀ bí ẹni tí wọ́n gbàgbé dictionary sí lórí èèbó yìí náà láàmọ̀ sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọjọ́ kan àti ẹ̀mọ́ wá ṣẹlẹ̀ tí nǹkan kó fẹ́ ṣẹlẹ̀ tí yóò fẹ́ sọ èdè sọ́mọ pé ó yá lọ ṣe báyìí kára ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ bá gbọ́ ọmọ òní gbọ́n tá à ń wí nígbà tá a fi kọ́ wọn ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ ká káwọn ọmọ wa lédè wa ẹ jẹ́ ká wọn lédè Yorùbá èdè Yorùbá tá à ń sọ yìí ó dùn ojú ẹ máa tẹ ẹlòmíì àti ẹ ti ṣèdè ìlú rẹ̀ ìmọ̀ ti ẹlòmíì lójú náà láti ṣèdè ìlú ẹ̀ àwọn èèyàn ní ìyá àbàdá ẹ ti ẹ̀ lè mọ́ ṣèdè yìí máa ní bí ẹ bá kóró ga rẹ̀ ń lu àwa tí wọ́n kọ́kọ́ kórè torí wípé ilé gbàgbé ilé ahọ́n gan tiẹ̀ ti lọ́mọ ahọ́n ti séǹjì mọ́ kò sí ní tá a fẹ́ ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àmì ìdánimọ̀ tí a nu wípé ilé láti wá àti ilé gbàgbé ẹ̀ torí pé ilé làpọ̀ sí mi oko ẹ̀yìn èèyàn mi àṣà Yorùbá àṣà tó dùn sí gbẹgbẹ kan sí ni ẹ̀jẹ̀ á gbé àṣà wa ẹ̀jẹ̀ á mọ̀ pé ní àrùgẹ ẹ̀jẹ̀ á gbàṣà wa lárugẹ mú bọ̀ náà. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Àtẹ́wọ́ làbálà, a ò mẹ́nu tó kọ́. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Àtẹ́wọ́ làbálà, a ò mẹ́nu tó kọ́. Ìwọ là ń gba Yorùbá ò lè parun. Bẹ́ẹ̀ ni irọ́ Yorùbá ò lè parun o irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun níwọ̀n àgbà tó bá jẹ́ pé àtẹ́lẹwọ́ báyìí làbálà tá a sì mọ̀ ń tọkọ́ Yorùbá ò lè parun ẹ ṣeun ọláṣẹ ní gold ẹ ṣe ọlábísí Mujidat Salami mórí yín o David Calvin ẹ ṣe Táíwò Ẹniọlá Ayégbọ́ mo kí yín gbogbo yín náà ni mo kí káàbọ̀ sí orí ètò abala àṣà wa níbẹ̀ náà la wà yìí ìtàn wa tí à ń bábọ̀ tàti máa bábọ̀ láti ọjọ́ tó ti pẹ́ òun náà ni ìtàn ọdún ayakọ orí 12 òun náà la wà yìí tá a pè ní Rọ́láyọ̀ Daya bọ̀ sípò Rọ́láyọ̀ kó daya bọ̀ sípò àmọ̀tẹ̀wájú lórí ẹ̀ fún tòní. Wọ́n dá ọjọ́ ìgbéyàwó ọjọ́ náà bọ́ sí àyájọ́ ọjọ́ tí a bí Rọ́láyọ̀ sáyé ó sì tún papọ̀ mọ́ àìsùn àyájọ́ tí ìbílẹ̀ àgbárapọ̀ gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ohun gbogbo lọ wọ́ọ́rọ́wọ́ Báńkọ́lé Onílémọ́ lọ̀rẹ́ ọkọ pàtàkì nígbà tí Bímbọ́ Aróyèhùn sì jẹ́ ọ̀rẹ́ ìyàwó níbi ìgbàlejò wọ́n gé àkàrà òyìnbó wọ́n sì fi sí ara wọn lẹ́nu Bọ̀sípò ló kọ́kọ́ sọ̀rọ̀ ìdúpẹ́ lẹ́yìn náà ni Rọ́láyọ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ lẹ́yìn tí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn èrò ìjókòó tán ó tẹ̀síwájú
mo kí gbogbo ìjókòó yìí pé ẹ kú ìkàlẹ̀ o ọdún tí ó ń bọ̀ lọ́nà yìí yóò yakọ̀ fún gbogbo wa gbogbo èrò ìjókòó dára láyọ̀ lóhùn pé ìyàwó irú kíni wò ní èyí nígbà tí ó jẹ́ pé ọmọ káàárọ̀ òjíire ni ọ́ tí ó sì mọ̀ pé ọdún tí ó yakọ̀ kì í ní ìbùkún ọdún èyí tí kò yakọ̀ abo ni yóò ya o wípé ọdún kò ní yakọ̀ abo ni yóò ya abo ni o abo ni o abo ni o àwọn ènìyàn dáhùn lọ́sùn lọ́sì tọkùnrin tóbìnrin ṣé ti rí nǹkan tá à ń wí nínú rẹ̀ pé ẹ jẹ́ ká mọ̀ kọ́ èdè wa àṣà wa ṣe pàtàkì èdè Yorùbá ṣe pàtàkì nígbà téèyàn sọ pé ọdún ó yakọ̀ ṣẹ̀tìrí pé ó ti gbé gbági gbogbo tí Yorùbá máa wí ni pé ọdún ó yàbò fún wa o ẹ má bínú sí mi o mo kàn fẹ́ kí ẹ̀yin bàbá àti ìyá mi gbà mí pẹ̀lú àpẹẹrẹ rere ní abo jẹ́ lórí ilẹ̀ ayé ni mo kí yín pé ọdún náà yóò yàbò àwọn èèyàn náà tún ṣe àmì lọ gẹ́gẹ́ bí Rọ́láyọ̀ bó ṣe ń sọ ọ̀rọ̀ rẹ̀ bó ṣe ń sọ síwájú lọ ó ní mo fi sọ pé èdè Yorùbá èdè tó dáa ni ẹ jẹ́ ká máa kọ́ àmì o ni àwọn èèyàn ṣe wọ́n dá Rọ́láyọ̀ lóhùn bí ìgbà tí ó lè pẹ́ jù tí wọ́n bá lọ́ra láti ṣàmì bí ọ̀bọ ti ṣe sí àdúrà ìjàpá lọ́jọ́ sí Rọ́láyọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ́ obìnrin kan ó ti kọ́ orílẹ̀-èdè ọ̀rọ̀ amòye ni àlùfáà ni Élì ṣe nínú ìwé mímọ́ ó ní àwọn ọmọkùnrin méjì wọ́n ya ọmọ Bẹ́líálì wọ́n parun lójijì nípasẹ̀ wọn Ọlọ́run fi ìdílé Élì rèé a kò sì rí kà mọ́ pé ìran rẹ̀ tún di àlùfáà ajínrere ni Fílípì nínú ìwé mímọ́ kan náà Fílípì bí ọmọbìnrin mẹ́rin gbogbo wọn sì ń sọ tẹ́lẹ̀ pé ọmọ jẹ́ ọkùnrin tàbí obìnrin kò ní àmì pé kò ní ṣe oríire tàbí pé yóò ṣe oríire jùlọ ẹ̀yin àgbà á máa sọ pé ọmọ tí a kò kọ́ ni yóò gbé ilé tí a kọ́ tà ọmọ wa kò ní ta ilé wa o ṣùgbọ́n ẹ jẹ́ kí a fi ọwọ́ kan náà mú gbogbo àwọn ọmọ wa bí àyànmọ́ kò ṣe gbọ́ àájò náà ni kò gbákọ tàbí abo kò sì sí irú ìlàkàkà tàbí àníyàn tí ẹni tí ọmọkùnrin kò ní nígbẹ̀yìn rẹ̀ lè ṣe láti yí kádàrá padà Ọlọ́run mọ ohun tó yẹ wá bí ó bá sì fún wa lọ́mọkùnrin ká dúpẹ́ bí ó bá sì fún wa lọ́mọbìnrin ká ṣọpẹ́ f'Olúwa bákan náà ọmọ wa kò ní ya wèrè o àmín wọn kò sì ní kú mọ́ wa lójú àmín Ọlọ́run bí Ọlọ́run bá fún ọ ní ọmọbìnrin tí ó sì ń bí ọ nínú báwo ló ṣe ń tọ́jú ọkùnrin tó fún ọ kí ó lè fẹ́ ọmọbìnrin rere láya lẹ́yìn wá ọ̀la ọmọbìnrin lọ́yà òrèrè ẹ̀tù tàbí Yemọja kòríkòsùn Ṣàngó àti gbọ́ nípa ìdíra Gandhi Fúnmiláyọ̀ Kútì ayaba Àmínà kíhun Elizabeth Mọ́remí Elinsa Liv àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin mà ní gbogbo wọn ó dá mi lójú pé aya àwọn gómìnà wa orílẹ̀-èdè yìí pẹ̀lú obìnrin ni wọ́n bí ọkùnrin sì gbọ́n bí ifá bí ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ kódà bí ó bá dára tí ó ju egbin lọ kò lè di olórí ọba obìnrin náà ni a sì fi ń jẹ ìyálọ́jà àti ìyálájé obìnrin ń di lọ́yà obìnrin ń di adájọ́ obìnrin ń di gómìnà nílẹ̀ yìí
obìnrin ń darí ilé ìgbìmọ̀ aṣòfin àti pé bí ó tilẹ̀ wù kí ikùn ọkùnrin tóbi tó ìfun rẹ̀ ò lè bá níbẹ̀ a kì í sì fọwọ́júwe àbòyún fẹ̀mí tó lójú. Bí a bá bí ọmọbìnrin ẹ jẹ́ kí a tọ́jú wọn àwọn ọmọ tiwa kò ní ya wèrè o wèrè ọkùnrin pọ̀ ní ìwèrè obìnrin wà nínú àwọn dókítà àti nọ́ọ̀sì tí ó ń tọ́jú wọn. Bí bàbá mi bá mọ̀ lásìkò pé gbogbo lọmọ bóyá kì í bá ti pàdánù mẹ́ta nínú àwọn ọmọ tí Ọlọ́run fi ṣe ìkẹ́ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó kó mi yọ kólúwa ọba dẹlẹ̀ fún fẹ́ni tó ti kú. Obìnrin ní tọ́jú òbí lọ́jọ́ ogbó. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí òkété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní mu. Ó dá mi lójú pé ọmú obìnrin òkété a máa dùn a sì máa lómi ju ti ọmọ ọkùnrin òkété lọ. Ẹ̀yin àgbà ẹ foríjì mí o tó ṣe bí òwe n kò tó bẹ́ẹ̀ láti pòwe tàbí tú níwájú yín. Kọ́lọ́wọ́n bá kó ṣàánú àtọmọkùnrin àtọmọbìnrin kò séyìí tí kì í ṣọmọ. Ayé ẹjọ́ òun làwọn bàbá wa ni wọ́n máa sọ wípé ọmọkùnrin làwọn lè náwó lé lórí. Àmọ́ tẹ́ bá wò láyé òde òní kò sí tọkùnrin ṣe tóbìnrin ò ṣe. Àti rí obìnrin tó jẹ́ pé kódà nílé ẹ̀kọ́ àmì ẹ̀yẹ tó gbà jáde kò lóǹkà kí Ọlọ́run ọba kí ó fún wa láwọn ọmọ tí ó yànjú. Ibi yìí náà láàrin mọ́ lónìí tó bá di ní ìjọ mẹ́jọ a máa tẹ̀síwájú ní ìtàn yìí tá ń bá lọ a máa tẹ̀síwájú lórí ẹ̀. Ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin tèmi tí àjọṣepọ̀ ètò tòní oníyanṣe ọlọ́bẹ̀ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀bá mi jẹ́ náà ìṣeun ẹ̀kọ́ àìbínú inú àwẹ̀ Ramadan la wà yìí gbogbo ẹ̀yin mùsùlùmí àti mùsùlùmọ́ òdodo tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ Ramadan lecture wa tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ nílé iṣẹ́ wa ẹ kàn sí wa lónìí níbi tí a ti máa ṣe Ramadan lecture gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin mùsùlùmí àti mùsùlùmọ́ tó jẹ́ pé ẹ̀yin fẹ́ yọ sàká nínú àwẹ̀ Ramadan yìí tí a ti fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò Ramadan ní ilé iṣẹ́ wa ẹ kàn sí wa lónìí owó tábí owó ìdákọ̀ mu ni sọjá wípé orúkọ yín náà láàmú ọ̀dá pé lágbájá àwọn náà ni wọ́n ní ká ṣe ètò yìí fún àwọn èèyàn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú àwẹ̀ Ramadan owó ìdákọ̀ mu ni owó tí ò gara ẹ kàn sí wa lónìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò kí agbègábà yín gbé jáde fún ti àwẹ̀ Ramadan káwọn èèyàn kí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè pè wá sórí studio number wa 07459 35 3799 07459 35 3799 fún àwọn tá wà ní UK àwọn tá wà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799 +44 74 59 35 3799 ó ní a lè pè sí àwọn tá wà ní UK àwọn tá wà ní Europe tàbí Nàìjíríà a lè pè sórí WhatsApp wa fún ti àwẹ̀ Ramadan wẹ́ẹ̀ náà fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ fẹ́ sponsor àwẹ̀ Ramadan lecture ẹ fẹ́ sponsor ẹ̀ fún owó kékeré náà ni tí a sì máa dá ọkọ̀ yín ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìyá lọ́jọ́ bàbá lọ́jà ni gbogbo ẹ̀yin oníṣòwò oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ́ fẹ́ polówó ilé iṣẹ́ yín ẹ̀yin nílé iṣẹ́ lára ilé iṣẹ́ kéékèèké tẹ́ fẹ́ káwọn èèyàn mọ tí ẹ̀ ń tà àti tẹ́ ń gbé ṣe inú lílẹ̀ yìí wà tẹ́tí ń tajà ni ẹ kàn sí wa lẹ́yìn nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV káfi gbé tiyín lárugẹ ká bá yín polówó ọjà yín kí gbogbo àyè ó gbọ́ kí wọ́n sì mọ̀ tí ẹ̀ ń tà lọ́dọ̀ yín ẹ̀yin náà lè pè sórí ẹ̀rọ studio number wa tí mo pè lẹ́ẹ̀kan 07459 35 3799 bákan náà iléeṣẹ́ Authentic Entertainment Organization event fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín alága àdúró lẹ́fẹ́ ni MC lẹ́fẹ́ ni ẹ fẹ́ children entertainer
ẹ fẹ́ olórin ni fún ilé ìjọsìn yín ni fún pátí tẹ́ ẹ fẹ́ ṣe ni ẹ fẹ́ alága àdúrà alága àjókòó ẹ fẹ́ event planner tó máa bá yín plan gbogbo event yín tí ó gùn régé ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa Authentic Entertainment Organization event lórí nọ́mbà wa ẹ follow wa lórí Facebook page wa Authentic Entertainment Organization event ẹ follow wa lórí ẹ like page wa ẹ máa ráwọn iṣẹ́ tá à ń ṣe níbẹ̀ ẹ wá bá ní sọ̀rọ̀ wa èyí tí ẹ lè pè sí ó wà lórí Facebook page wa náà ó ní 079 079 080 25944 079 080 25944 ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà lábẹ́ àkóso èmi ọmọ yín ìyá àbàdàn Authentic yín náà ni fún gbogbo ayé tí ẹ bá fẹ́ ṣe olú ni wá àì kìí ṣàìmọ̀ fọlọ́kọ̀ gbogbo ayé ló mọ̀ wá wọn mọ̀ ṣẹ́ wa pé ká sọ̀rọ̀ ká darí ayé ọlọ́run ọba ó fi rọ̀ wá lọ́rùn ni àtìgbà yín ṣe tunu tí yín náà ó dùn torí pé ẹni tó mojú ògún náà nípa bìnírè ẹ jẹ́ bá yín darí ayẹyẹ yín kẹ́yìn náà sì rí pé tó ọlọ́run ọba ó gbà fẹ́nìkan jẹ́ nìkan lọ ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi á máa lọ lónìí á tún padà níjọ́ mẹ́jọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa tukọ̀ ètò tòní gbogbo ẹ̀yin tí a jọ tukọ̀ ètò tòní débi tí ó lápẹ̀rẹ̀ lónìí ẹ ṣé mo dúpẹ́ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dìkù ní dè tẹ́ náwó sí lágbára ṣe Èdùmàrè àwa náà láàmà wá ẹ̀yin náà láàmà bá a ní gbọ́kú sí yín ẹ̀yin náà ò ní gbọ́kú sí wa ibi ò ní yálé wa kò ní yọ̀ dẹ̀dẹ̀ wa lágbára ṣe Èdùmàrè a tún wá níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba àwẹ̀ Ramadan ó ti bẹ̀rẹ̀ lénìí ẹja ṣe jẹ́jẹ́ ẹja nípa mọ́ra ọgbọ̀n ọjọ́ náà ni ẹ jẹ́ ká nípa mọ́ra oríṣiríṣi ẹ̀gbin náà ni ó mọ̀ wá ẹ jẹ́ ká nípa mọ́ra kí àwẹ̀ wa kó lè ní ládá ká lè rí èrè ibẹ̀ ká lè rí gbà ẹ jẹ́ ká ṣe gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ Adéọlá Ọ̀ṣínlóye ẹ̀ṣẹ́ Tìjání Músíbà Kúnlé Ìmúrí Wẹ́là Ọlá ẹ̀ṣẹ́ Taibat Àjíbọ́nà Mọ̀dúpẹ́ ẹ̀ṣẹ́ Awóyẹjọ́ Mustapha mórí yín gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní a máa lọ lónìí a ti padà níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín Authentic rè ọdún tébù ìyá àbàdàn yín rè wọ́n náà lóní pírẹsẹ̀ntà yín rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn ọ̀yájú ọmọ yín rè ti pàṣíwájú ń bàbá èmi ọmọ yín náà ni mò ń lọ lónìí mo tún ń tán lédè fún yín pé a tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba àwọn náà láàmọ̀ wá iná láàmọ̀ bá a ní gbọ́kú sí yẹn iná ní gbọ́kú sí wa lágbára Ìdùmarè orí ìbànújẹ́ òní dàpọ̀ máyọ̀ wa a ní lójú ẹkún bẹ̀là lẹ́rẹ̀kẹ́ òṣè a ní sámáìlì mẹ́wàá ní kọ̀rọ̀ yàrá wa lágbára lọ́dọ̀ Ọlọ́run ọba èmi náà lọ lónìí wọn nílò ẹja tó lọ tí ò dálé omi wọn nílò ọlọ́kan ọkọ̀ tó lọ tí ò dálé odò èmi náà lẹ́tùn ní jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba wọn à ní fẹ́ lòmí ìṣe mí wọn à ní fi èmi náà ṣe lòmí lágbára ṣe Èdùmarè lágbára náà sátùn fi pàdé ẹ̀dákun ó láyọ̀ lásùn ẹ mọ́ báyàn jà ẹja ṣe gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja nípa mọ́ra torí pé kálukú ló rú sí ẹ̀ kiri ọ̀rọ̀ àmọ́ wà nígbà míì tí ò ní sáyè ayé àmọ́ wà nígbà míì tí ò ní sọ̀rọ̀ gbogbo téèyàn bá ṣe fún ẹ jẹ́ ká nípa mọ́ra tí Ọlọ́run bá sọ pásìkò ọ̀rọ̀ tó a sọ nígbà náà ìbànújẹ́ ò ní jẹ́ tiwa lágbára Ọlọ́run ọba títí ìjọ mẹ́jọ tá a tó fi pàdé ẹ̀dákun bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́gùn ojú ẹ má fọwọ́ èṣù ṣeré o èṣù oníṣe ní kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa sí ìjọ mẹ́jọ tá a fi pàdé ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká pàdé níre ká pàdé láyọ̀ ká mọ̀ dòlódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dàbọ̀ náà. Káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán.
gángan ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community. Home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé, ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́ sì rí pé rere lolúwa.